وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. الحمد لله الذي أمرنا باتباع سنة رسوله صلى الله عليه وسلم وجعله لنا أسوة حسنة في عقيدته وعباداته وأخلاقه، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه. إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa ọba Allah ọba tí ó pa wá láṣẹ tó ní ká máa tẹ̀lé súnnà Ànábì wa Muhammad. Ọlọ́run ṣe ànábì náà fún wa ní àwòkọ́ṣe dáadáa nínú àdìọ́kàn rẹ̀ àti ìbáàdà rẹ̀, ìjọsìn ẹ̀ àti gbogbo ìwà tí ń bá wù. Ọlọ́run ọba Allah pa wá láṣẹ ó ní ká máa kọ́ṣe ànábì wa Muhammad. àwa abẹ́lẹ́ Allah nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́run ọba Allah kó má yí ẹsẹ̀ wa kúrò lójú ọ̀nà súnnà ànábì wa Muhammad. ìkẹ́ Ọlọ́run wassalatu wassalamu alayhi wa ala alihi wa ashabihi ajma'in. àánú Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run, àlàáfíà Ọlọ́run kó máa bá nábì náà kó sì máa bá gbogbo àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. èyí tó dájú náà ọ̀rọ̀ téèyàn máa ń gbọ́ inna khayral hadithi kitabullah. ọ̀rọ̀ tó dájú téèyàn máa ń gbọ́ náà lọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú al-Qur'an. wa khayral hadiyi hadiyu nabiyyi muhammadin sallallahu alayhi wa sallam. ìmọ̀nà èyí tí ọ̀tọ̀ tó fi wá já sínú àlìjánná òun náà ni sunna Ànábì wa Muhammad. gbogbo tó bá ti dákalẹ̀ tí wọ́n pè lẹ́sìn tá a bá ti rẹ́rìí fún ní al-Qur'an tá ànábì òṣìṣẹ́ bídíà ni wọ́n máa ń pè. gbogbo bídíà ànábì ní ànú ni, sunna ni ìmọ̀nà, bídíà ni ànú. àwa bẹ̀rẹ̀ nínú ànú rẹ̀ kọ́lọ́ mọ́sá ìsàlẹ̀kùn àgbọ̀yẹ̀ sunna wa kọ́fọ̀sẹ̀ wa múlẹ̀ ṣinṣin lérí sunna náà títí tá a fi pàdé Ọlọ́run ọba wa. àwọn tí wọ́n ń ṣe bídíà náà kọ́lọ́ mọ́sá bá aṣá wọn náà lójú kí wọ́n rí ìmọ̀lẹ̀ sunna. kọ́lọ́ wọn bá aláàkójú wọn gba sunna náà kọ́lọ́ káwọn náà lè máa ṣe àtàwọn kọ́lọ́ wọn wájà jọ pàdé nínú àlìjánnà Ọlọ́run. kọjá bá nábì wọlé ọlá, kọjá bá nábì wọlé ọlá. ẹ̀yọ́ mayami ètò wọn ní kágbéyẹ̀wò láàárọ̀ yìí òun náà ní as-sunnatu wa tasawwufu fil Islam. sunna àti sufi bá a ṣe máa ń pè lédè tiwa. wọ́n ní lágbájá ń ṣe sunna, lágbájá ń ṣe sufi, lágbájá oní sunna ni, lágbájá oní sufi ni. al-Islam ntí gbogbo wa tá kọ́kọ́ lọ lè dì mú òun náà ni pé dinullahi alladhi irtada. òun nìkan náà lẹ̀sìn Ọlọ́run ọba tí Ọlọ́run ọba tó yàn fún wa láti ṣe láyé táwa yìí. Islam Ọlọ́run náà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kọ́ wá ṣàlàyé Islam fún wa. Ọlọ́run wá fún ní nǹkan méjì, Ọlọ́run sọ nǹkan méjì kalẹ̀ fún tí ó máa jẹ́ ìtọ́ka, ìtọ́sọ́nà tóun náà ò fi ní ṣìnà. kí ló alákọ̀ọ́kọ́ òun náà ní kitabullah al-Qur'an. Ọlọ́run sọ al-Qur'an kalẹ̀ fún Ànábì wa Muhammad. kí ló ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé Ọlọ́run ọba sọ sunna kalẹ̀ fún Ànábì wa Muhammad. sẹ́ẹ̀rí sunna yẹn Ọlọ́run ló sọ kalẹ̀. rákà méjì tá a máa kí níjọ́ jimá lásìkò jimá níbo láti rí nínú sunna ta ló sọ kalẹ̀ fún Ànábì? Ọlọ́run ló sọ kalẹ̀ bẹ́ẹ̀. kákí rákà mẹ́rin ní zuri, rákà mẹ́rin ní asiri, ta ló sọ kalẹ̀ fún Ànábì? Ọlọ́run ọba. àmọ́ kò sí nínú al-Qur'an. níbo láti rí jama nínú hadisi? ajẹ́pẹ́ Qur'an àti hadisi Ọlọ́run ló sọ méjèèjì kalẹ̀. ọkàn fi kan rán Jibril ó ń kọ́ Ànábì látọ̀dọ̀ ara rẹ̀
ní ẹyọ kan tó kù ṣé wàá rí ẹyọ kan tó kù yẹn táǹpẹ̀ ní súnà yẹn òun ni wọ́n máa ṣàlàyé yín tó bá díjú nínú alukur'an ẹ̀yọ́ mayami ló ṣe jẹ́ pé gbàtà nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam dá ànábì lọ ànábì ní taraktu fikum amrayn ànábì ní mo fi nǹkan méjì lẹ̀ fún yín èmi lọ o àmọ́ tarakitu ẹ̀rí taraka yẹturuku taraktu fikum amrayn mo fi nǹkan méjì lẹ̀ fún yín èmi lọ o lan tadillu ẹ̀ ní ṣìnà ẹ̀ ní sẹ̀sìnsìn ẹ̀ ní sọnù àṣetáni ò ní yọyín kò lójú ọ̀nà mọ̀nà ma tamassaktum bihima tẹ́ bá ti di méjèèjì mú dáadáa ẹ di alukur'ani mú àti kíni àti sunna anabi ní kitaballah anabi ní alukur'ani ní sọ wa sunnata nabiyihi àti sunna òjíṣẹ́ rẹ̀ tí wọ́n rán sí yín ń rí fa àṣírà rẹ̀ méjèèjì ẹ̀ anabi filẹ̀ fún wa torí ẹ̀ ni ó fi jẹ́ pé ẹni tí ó bá fẹ́ ṣìnà kí náà mọ̀ fi ṣẹ̀sìn qala Allah àti kíni qala rasul ọlọ́wọ́ pàṣẹ ká ṣẹ̀sìn bá a ṣe ṣẹ̀sìn yẹn ànábì lọ́lọ́wọ́ bá aláàfin mọ̀ òun náà wàá kọ́ àwa ànábì ní sọ́lú ànábì ní ẹkírun kàmára aytumuni usalli bẹ́ẹ̀ ṣe ni tẹ́mi ń ṣe kíni bẹ́ẹ̀ ṣe ni tẹ́mi ń ṣe kíni bẹ́ẹ̀ ṣe ni tẹ́mi ń kírun ẹkírun lọ́lọ́ ń sọ ẹni tí ó practice irun fún wa ní òun náà ni anabi wa Muhammad litakhudhu anni manasikakum anabi ni ají tí mo ṣe yìí litakhudhu anni ẹ mú bí mo ṣe ṣe yẹn kẹ́yìn náà mo wá ṣe é bẹ̀ tí ma ti lọ tán ọ̀rọ̀ ti dá wa lójú sí pé ìtọ́wọ́ wà ní alukurani lẹ̀sìn practical tọ́wọ́ wà nínú sunna òun náà lẹ̀sìn akirun agbáwẹ̀ alọ́hajj ayọ̀sàká asèzikiri asèbádà asèlọ́hún ànábì lọ́lọ́run ní ká máa wò kọ́ ṣe bọ́ bá ṣe ṣe gẹ́lẹ́ náà ní káwa náà ṣe kíní káwa náà ṣe ló fi ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana ọlọ́run ní agbékalẹ̀ fún àpèjúwe lára rọ̀ṣúlù kìí ṣe lára àwọn àfáà ọ̀rọ̀ ọmọ kílẹ̀ abáǹsì tí ma ti ń lọ lára ẹni tá a rán ànábì rọ̀ṣúlù kò sí rọ̀ṣúlù mọ́ lẹ́yìn ànábì ẹ máa mú ẹ̀sìn yín lára rasulu sallallahu alayhi wa sallam ẹ wá rí ìbádà ọyẹ tí a fẹ́ máa ṣe torí àwọn tá à ń ṣe súnà a gbà pé ìbádà là ń ṣe gbogbo súnà tá à ń ṣe yẹ ìbádà ni àwọn súnfí àwọn náà gbà pé ìbádà làwọn ń ṣe kíni ìlà wọn ń ṣe. nígbà míì ìjọsìn kan pa wá papọ̀ bí àwẹ̀ Ramadan àbí bí ájì lílọ ó wà ní Quran ó wà ní àdìsí lọ́jẹ́ káwa méjì ká ṣe kíni ká pàdé ibi táwọn bá ti wá là lọ mọ́ àdárapọ̀ mọ́ wọn àbá wọn ṣe àjọyìn wọn a jẹ́ pé àwọn ọ̀rẹ́ rí fún nínú Al-Quran àti àdìsí wọ́n lọ bá wá rí báyìí àwọn apá àwọn náà ṣàkíyèsí kọ́ńdàkùn torí ọjọ́ lọ káwọn náà tó ti padà sínú Al-Qur'an àti àdìsí lérí gbogbo ìjọsìn wọn káwọn bá ṣiṣẹ́ ṣòfò torí pé lil ibadati shartan májẹ̀mú méjì ló wà fún ìbádà ọlọ́run ló sì sọ méjèèjì kí sáwọn àfáà ló gbé kalẹ̀ ọlọ́run ló sọ àwọn àfáà kan ṣàlàyé fún wa ni al-ikhlasu wal mutaba'ah al-ikhlas òun náà ní ìjọsìn táwa ti pè lẹ́sìn ká máa ṣe nítorí ọlọ́run ẹlẹ́ẹ̀kejì mutaba'atu rasuli sallallahu alayhi wa sallam ẹ̀sìn náà ká sì jẹ́ kó ní ìbáṣe ká ṣe lọ́nà tí ànábì gbà ṣe é ká ṣe tí ànábì ṣe ká tó wá ṣe lọ́nà tí ọgbà ṣe ó yàtọ̀ síra wọn o ànábì ṣe la ilaha illallah àbí sufi náà ṣe la ilaha illallah yóò wà ní kílódé táwọn kọ̀ dé mú pé káwọn máa jòkó ṣe la ilaha illallah mọ́ àwọn ni àpẹ mọ́ ṣe la ilaha illallah ẹ máa ṣe ní ọ̀nà tí ànábì gbà ṣe torí ànábì ni wọ́n ní kó practice bá ṣe ṣe gbogbo ẹ̀sìn òun ló rùkú kó tó fẹ́rí kalẹ̀ làwọn náà fi ń ṣe náà ẹ̀sìn gbàtẹ́yìn wá ń ṣe síkìrì tẹ́ wá tí a sọ ìdí ànábì tí a sọ ìdí ànábì ṣe lápapọ̀
àwọn lànàbí ò ṣe bẹ́ẹ̀ lóòótọ́ àní ẹ̀yà ẹ̀kú ń bẹ̀ ẹ máa lọ lè ṣe lọ́nà tí ànábì ṣe kíni tá ànábì gbà ṣe abẹ̀rẹ̀ sí lu bàndírì nínú mọ́ṣáláṣí làwọn kan wá takú pé ìlú báwo nínú mọ́ṣáláṣí kẹ̀ láì ṣe ṣọ́ọ̀ṣì wọ́n ní ṣe hayun dá ayun ya hayu ya kọ̀yùmù làwọn ń pè ya hayu ya kọ̀yùmù ya hayu ya kọ̀yùmù dàbí ọ̀dà ìlú tí wọ́n lù sí ni ó ṣe kíni ó ní ọ̀dà làwọn òfin bá wọn ṣe ẹ rí i pé àwọn ń fà wọ́n pé kádàkùn kí wọ́n ṣẹ̀sìn bá ànábì ṣe gbé kalẹ̀ àwọn wọn ń rí àwọn sọ̀tà ètò ẹ̀yìn lọ́tà wa ẹgbẹ̀jọ́ máa sọ pé a lè ń kulẹ̀ kọ̀mọ̀pọ̀ wa gan la fẹ́ gbà wọn lọ́wọ́ ìyà àti lọ́wọ́ òfò àti lọ́wọ́ wàhálà ṣáàṣì rí kéèyàn ṣe bí ní àkọ́pọ̀ rẹpẹtẹ wọ́n ní qillatu sunnah qalilu sunnah khayrun min kathiril bid'ah kéèyàn ṣe súnà níwọ̀n bá náà ni ọwọ́ ajẹ́ súnà ọba tà nábì mu wọ́n ní ó lóore lọ́dọ̀ ọlọ́ọ̀dù bídí àtọ́pọ̀ rẹpẹtẹ tí ọba ti ànábì mu a ṣe ń tà ànábì ṣe ọ̀rọ̀ yẹn ní kẹ́ máa mú dání o a tún wá ṣe lọ́nà tí ànábì gbà ṣe ànábì sàṣàdúrà fókù àbí àbá ànábì sàṣàdúrà fókù ànábì ní ká ṣàdúrà fókù wa qul rabbi irhamhuma kama rabbayani saghira rabbi ghfirli wa liwalidayya kásàdúrà fókù wà nù sẹ̀ríà àmọ́ ìjà ànábì jókòó ọjọ́ mẹ́ta sànábì jókòó ọjọ́ méje sànábì jókòó ọjọ́ mẹ́jọ wọn là ànábì jókòó Khadija kú Hamza kú Hamza ànábì jókòó ọjọ́ mẹ́ta ànábì jókòó ọjọ́ mẹ́jọ Umu Kulsum kú Ruqayya kú nínú àwọn ọmọ rẹ̀ obìnrin ànábì òsèjọ́ mẹ́ta òsèjọ́ méje òsèjọ́ mẹ́jọ làwọn ni ẹ máa ṣàdúrà ẹyọ ọjọ́ mẹ́ta àtijọ́ méje kú o ẹdí kálukú ráyè sinmi ṣé ẹ rí ibi tá a ti ń kọlu ra báyìí jàmá ṣé wàá rí àlẹ́ ìbáàdà yìí ta ni ó ní mọ́jàmú méjì alákọ̀ọ́kọ́ òun náà ní ikhlas ibi ọlọ́run ti sọ ọlọ́run sọ nínú suratu Zumar ayẹlẹ kẹta ọlọ́run ọba ní ala lillahi dinul khalis ad-dinul khalisu ala lillah ala ad-dinul khalisu lillah ọlọ́run ní ẹgbọ́ lillah ad-dinul khalis ẹ̀sìn tẹ́yìn bá ṣe ń torí ọlọ́run ọlọ́run mọ̀ ń gbà wọ́n náà ń ṣe kínní yìí ọba súnà mú lóòótọ́ àmọ́gbà tó ń ṣe òun ṣe ń torí àwọn èèyàn àbó òun ṣe ń torí owó àbí òun ṣe ń torí iyì àbó òun ṣe ń torí kánmọ́ súnà yẹn bó ṣe dáa tó ọlọ́run ní gbà nítorí pé àníyàn rẹ̀ ó ṣe kínní kódà. abala ẹlẹ́ẹ̀kejì òun náà lẹ́yìn tó láníyàn tó dáa wọ́n fẹ́ rántí ọlọ́run wọ́n fẹ́ dárúkọ ọlọ́run ọwọ́ adìrọ̀lẹ́ ẹjọ́ jimá lọ́wọ́ láwọn tí wọ́n ń pè la ilaha illallah la ilaha illallah lórí ìbálẹ̀ lè darapọ̀ mọ́ nírọ̀lẹ́ ẹjọ́ jimá ní mọ́sálásí wọn ti aṣọ wáìtì àwọn tìjáníyà àwọn ni àfa mọ́lọ́mọ́lọ́ àwọn tó ń wá ní kí ló ń tẹ́lẹ̀ ọmọ wa ṣe èpè láńsẹ́ ń bí àwọn ṣe láyé ayé ní kéèyàn mọ̀ wá pé wọ́n náà ní ọmọ wa ò sí wá ó dáadáa ó ṣe rẹ ọ̀dájọ́ síwájú ọlọ́run tó wọ́n wá sọ pé ara èyí tẹ́ ní ọmọ wa kí ló yẹ fi ní kọ́ mọ̀ wá àwa ni ànábì máa ń dá a ṣe nì nígbà tẹ́ ti kódọ̀ tẹ́jọ́ ṣe yẹn tẹ́ ti aṣọ yẹn torí ẹ̀ láfi ní kọ́mọ̀ ṣe kí ni kọ́mọ̀ wá nítorí pé ẹ̀bá ànábì ṣe ṣe é kọ́hún kí ni wọ́n á ní ẹ̀rí ẹni bá ṣe tá ànábì ò ṣe àbó ṣe lọ́nà tá ànábì ọ̀gbà ṣe ànábì ti ṣàlàyé òkú tó lọ ànábì ní ma ní amila amalan ó wà ní àdìsí an-Nawawi al-arba'un an-nawawiyya gbogbo alálàkà ànábì ní ma ní amila amala ẹni tó bá ń ṣiṣẹ́ kan nínú iṣẹ́ ìjọsìn laysa alayhi amruna amri ànábì ní sọ ìsàsẹ̀ mi lórí ẹ̀pẹ́ ṣe báyìí torí èmi lọ́wọ́ sọ fún ká ṣe bá a ṣe ṣe èmi lọ́wọ́ fi mọ̀ ànábì ní ìjọba ti ṣe àṣẹ mi lérí tí wọ́n ń ṣe yẹn ìpè ṣe bẹ́ẹ̀ ànábì ní fọwọ́ ọ̀rọ̀ dùn bó ṣe wù kí nǹkan náà pọ̀ tó kó ti pẹ́ tó ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ bọ́lá ọ̀bá ti wá gbà wàhálà dé àbí wàhálà òde à ń sọ fún ní súnà pé kọ́ mọ̀ ṣe kárí ni àbí kí súnà rẹ̀ kọ́ mọ̀ bá bàjẹ́ à ń sọ fún onísúfí kó ṣe kí ni kó ṣe ìjọsìn bá ànábì ṣe ṣe kó sì wá ṣe nítorí ọlọ́run kí ìbádà rẹ̀ kọ́ mọ̀ bá bàjẹ́ ṣé kí ni ìyé báyìí jàmá ọ̀rọ̀ tasawufu ọ̀dàrú wọ́n bí wa sínú ẹ̀ ní ẹ̀gbọ́n bàbá kí wọ́n bíyàn sínú tasawufu wọ́n bí àwa sínú ẹ̀ amọ̀ta rẹ̀
a sì mọ inú rẹ̀ táàbà wá ń tún tó wà nù lé fáwọn onísúfí fẹ́yìn tẹ́yìn ò ṣe súfí rí èyí ọmọ ní ha àwọn tó ń ṣe súfí àwọn mọ̀ pé ń tà ń sọ yẹ bó ṣe rí nìyẹn ló ṣe jẹ́ pé ìdókòwò wa tẹ̀ ní ẹ̀yọ́ ọmọ ìyá mi ìtọ́jú mú ìdánilẹ́kọ̀ọ́ yìí òun náà ni pé àlèfítínà tó kọ́ ìmà wàhálà ti ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lọ́dọ̀ àwọn tí wọ́n láwọn ń ṣe súnà àwọn yẹn wọ́n wá fẹ́ pàdé papọ̀ pẹ̀lú àwọn onísúfí wọ́n wá fẹ́ máa gbógun ti àwọn tí wọ́n ń ṣe súnà lóòótọ́ súnà ló láwọn ń ṣe àbí kódà onírúgbọ̀n ṣòkòtò rẹ̀ balẹ̀ oníjàmbá súnà làwọn wọ́n wá lọ lè wọlé tọ̀ àwọn súfí wọ́n wá lọ lè sọ fún wọn yí pé ṣé ẹ láwọn tí wọ́n ń gbógun tì yín wọn ò dákẹ́ mọ́ o ẹ̀yin gangan lè wà ní ojú ọ̀nà nígbà míì wọ́n sọ fún wọn yí pé ṣé ẹ rí gbogbo àwọn tó ń gbógun tì yín wọ́n ń gbowó iṣẹ́ ni o gbogbo wáàsí tí wọ́n bá ti ṣe pátá gbogbo ẹ̀ ni wọ́n ń sanwó fún wọn iṣẹ́ owó ni wọ́n ń ṣe o ẹ mọ́jì wọ́n ba ojú ọ̀nà yín jẹ́ ẹ má bá ti yín lọ o nígbà mo rí ọ̀rọ̀ yìí tí mo rí lérí social media mo ní lecture tí ń bọ̀ ní oṣù yìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àsúnnátú wa tasawuf ìlàyànjú káwọn tí wọ́n já láì mọ̀ kan lè bá a mọ̀ pé súnà lójú ọ̀nà súfì kò kì í sojú ọ̀nà kí àwọn olóṣèlú tí wọ́n fẹ́ ṣòṣèlú àwọn al-ikhwanul muslimun wa amthaluhum àtàwọn tọ́jọ wọn tí wọ́n fẹ́ ṣòṣèlú wọ́n fẹ́ gbàjọba ayé èyí tí wọ́n fẹ́ gbà tó wọ́n rí gbà sábà pé a máa gbogbo ogun tó ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n fẹ́ gbàjọba Mákà àti Mádínà àwọn al-ikhwanul muslimun wọ́n lè ń ṣiṣẹ́ tọ̀ lábẹ́lẹ̀ àwọn táwọn sọ fún wọn yí pé ẹ má dogun lẹ̀ ẹ ti dogun lẹ̀ ní Iraq ẹ ti dogun lẹ̀ ní Cairo ẹ ti dogun lẹ̀ ní Libya ẹ ti dogun lẹ̀ ní Suria ẹ má tún dá ogun Mákà àti Mádínà lẹ̀ ibẹ̀ ni gbogbo wa ti ń sin lọ́hùn wọ́n ní rọ́ọ̀ wọ́n làwọn fẹ́ gbàjọba yẹn àwọn àáfàá tí wọ́n sọ fún wọn yí pé ẹ gbàjọba kọ̀ọ̀kan ẹ máa pè àwọn tó wà ń bẹ̀ sákèésí kẹ́ ẹ sì máa ṣàdúrà fún wọn. ìjọba Mákà wọ́n lo sẹ̀ríà àbí ṣé gbogbo ohun tíjọba ń ṣe lọ́dà àfẹnijọba parọ́ kìí ṣe gbogbo ohun tíjọba ń ṣe lọ́dà kìí ṣe gbogbo ohun tí individual ń ṣe nílùú Mákà àti Mádínà ló ṣe kí ni ńlọ́dà àmọ́ orísun Ìsìlámù nìyẹn tógun bá ti ṣẹlẹ̀ ńbẹ̀ ogun ti ṣẹlẹ̀ káàkiri gbogbo ilé ayé gbogbo àwọn ọ̀tá ìsìláàmù tí wọ́n ń bẹ káàkiri láwọn òyìnbó àtàwọn ẹlòmíín náà wọ́n ní opportunity láti wọ̀lú náà láti lọ lè jagun láti padà ìsìláàmù gẹ́gẹ́ bíi tí mẹlẹ́mì wọn tẹ́lẹ̀ tákàn wẹ́ nìkan tí ó dìde táwọn tẹ̀lé làwọn àfa sunna ulama àwọn ti máa ibi wọn bọ̀rọ̀ lọ àwọn wa ń dá wọn lọ́wọ́ kọ́ ìdá wọn lọ́wọ́ kọ́ yẹn wá di wàhálà fún wọn pé jáde bí a lọ ọ̀dà súnà tá à ń bá yín ṣeun oye a sì ní bá yín ṣe mọ́ àwọn àmọ́ sọ fún yín pé yín tẹ̀ ń ṣe súnà kódà níbi ọ̀rọ̀ dé àtún wá tà á wọ́nà pẹ̀lú àwọn ṣíà àwọn ọ̀ràn lọ́wọ́ pẹ̀lú àwọn ṣíà àti àwọn súfí àti tàbílíìgì àti gbogbo àwọn ìran tí wọ́n dájọ́ lẹ̀ nínú Islam gbogbo apáta àjọ wa kó tì í kálíbà padà súnà. bọ́dọ̀ bá rí báyìí jàmá ṣe ó yẹ ká sùn mọ́ jàmá. alẹ́ nìkan olóhùn ó ní súnà lòún ṣe ọwọ́ àlọ́ lè bá àfa Tìjàníyà nínú ilé ni wọ́n ń sọ fún wọn yí pé ẹ̀yin lẹ wà lójú ọ̀nà o. súnà ni súfí ni súnà ẹ̀yin náà sá gbọ́ àbẹ́yìn ò gbọ́ ẹni tí ò bá gbọ́ kó lè gbọ́. torí àwọn àrọ́mọdọ́mọ wa tó ń bọ̀ káwọn bá dọ̀rọ̀ rú fún wọn tọ́lá àwọn nǹkan táwọn náà sọ náà ní lọ́jọ́ àná àwọn ọmọ wọn ò rí ìmọ̀lẹ̀ súnà dàrọ̀ yìí
bàbá yá yóò ní ana sufi yóò ti ní ana salafi àkọọ́lẹ̀ tíra ni bí kéèyàn máa sọ pé white àti black nǹkan kan náà ní méjèèjì àìlàtọ́rìn àìwọ mọ́tò méjì rìn mọ́tò kan náà lèyàn máa ṣe kíni lèyàn máa wọ̀ tọ́wọ́ bá ṣe súnà kó o sì jáwọ́ àwọn àrọ́mọdé ọmọ rẹ̀ wọ́n mọ̀ pé súnà nìkan ní ojú ọ̀nà tọ́wọ́ bá ṣe súnà máa sún sí ó ti dọ̀nà rú fún àwọn ọmọ rẹ̀ àtàwọn àrọ́mọdé ọmọ rẹ̀ nítorí pé dáàni ṣàrí súnà àti súnfí méjèèjì ọkọ̀ ìsira wọn ni. asunna ètò wọn pè ní sunna yọmọ ya mi tọba ti ma definition sunna ọ mọ̀ pé sunna àti sufi ò lè ṣe kíni kò lè papọ̀ láéláé asunna ìtàn pè ní sunna ìyá hadiyun nabiyyi muhammadin sallallahu alayhi wa sallam òun náà ni ojú ọ̀nà tá nàbí lálẹ̀ fún wa fi usuli din lẹ́yìn àwọn ìpìlẹ̀ sin wa wa ma kana alayhi min al-ilmi àwọn ìmọ̀tọ́lọ̀ fi mọ ànábì tá ànábì sàlàyé fún wa wal amali àti bá ṣe ṣẹ̀sìn tá ànábì ṣe fún wa wal huda àti ìtọ́sọ́nà lẹ́yìn gbogbo ẹ̀sìn wa ẹni wọ́n pè ń súnà nìyẹn wa ma shara'ahu aw aqarrahu bóyá ànábì ni ẹ ṣe ni o àbẹ́nìkan ṣe ànábì ó sọ pé tó ṣe ọ̀dà ànábì ṣe taqriri aqarra níta ànábì ọba ti kọ̀ wípé kí ni yọ̀ ọ̀dà tó sì ṣe lójú ẹ̀ súnà ni alukur'an ẹ̀yọ́ mayami wa bayanuhu sunna kur'an àtàlàyé ẹ̀ kí ló àlàyé ẹ̀ jẹ́mọ́ sunna huma alladhani tarakahuma lana rasulullah sallallahu alaihi wasallam òun méjèèjì ẹ̀yà ànábì ìfilẹ̀ fún wa nígbà tí ń lọ. àsòfíà sòfíà ẹ̀yọ́ mayami àwọn náà wọ́n máa sọ pé gbogbo táwọn ń ṣe nínú alukur'an àtàdísì lọ́wọ́ ìrọ́sì ni ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n ń ṣe òsínú alukur'an àtàdísì èyí ọ̀pọ̀lọpọ̀ èyí tó sì wà nínú Kùránì àtàdísì ọ̀tọ̀ ní tọ́lọ̀ ni wọ́n ṣe ọ̀tọ̀ ní tí wọ́n ń ṣe ọ̀tọ̀ ní bá ànábì ṣe tú ọ̀tọ̀ níbi táwọn ń ṣe kíni táwọn ń tú sí. káwọn wá lúwà ká má jáde kírun kéèyàn má jáde kírun jàmá ọkùnrin tó wà nulẹ̀ tó lóṣù kan tí ò kírun jàmá kò kírun jímà nínú àyà wo ló wà nínú súrà wo ló wà wọ́n sì sọ fún mi pé Kùránì àtàdísì làwọn fi ń ṣiṣẹ́ nínú àyà wo ló wà nínú àdísì wo ló wà. ó ní anabi ó wà ní inú gaaru kínní gaaru Hira kó tó di pé wọ́n gbé dìde ní òjíṣẹ́ nígbà wàá sọ̀rọ̀ kó tó di pé wọ́n gbé dìde ní òjíṣẹ́ ṣé wọ́n ti sọ̀rọ̀ kalẹ̀ ńgbà wọn nígbà anabi wa bẹ̀rẹ̀ ṣe ìwọ́n gbọ́ pé anabi tó lọ bẹ̀ mọ́ ọ̀tọ̀ ni tí yóò ẹ̀sìn sọ ọ̀tọ̀ ni wọ́n mọ̀ ṣe kí ni tí wọ́n mọ̀ sọ wọ́n mọ̀ wá lọ ẹ̀rí lọ́rùn láti fi iṣu tì tí wọ́n fẹ́ ṣe kí ni tí wọ́n fẹ́ sọ àtìrórí wọn. wa man tamassaka bi kitabillah ẹ̀yọ́ máa yá mi gbogbo ẹni tó bá di alukur'ani mú wa sunnata nabiyhi tó sì di sunna nabi mú tó ní lẹ́yìn méjèèjì òun ò ní tẹ́tí gbọ́ nǹkan kan mí ma fa huwa min ahli sunnati allati tarakaha annabiyyu muhammadun sallallahu alayhi wa sallam àwọn ni wọ́n pè ní ahlu sunna wa hum alladhina ala sunnati rasul wa sunnati sahaba kí ni wọ́n pè ní aljamaa aljamaa náà ni àwọn sahaba àtàwọn tó tẹ̀lé wọn alìjàmáà àwọn náà làwọn sàhábà tí mo wá fẹ́ràn mi tì sí súnà wípé àlù súnà ni mí ìtumọ̀ ni pé mo fẹ́ máa tẹ̀lé ìlànà ìjọsìn tànàbì wọ́n ní jàmáà ńkọ́ mo fẹ́ máa tẹ̀lé ìlànà ìjọsìn àwọn sàhábà ìmọ̀ tẹ̀lé ìlànà ìjọsìn àwọn sàhábà yẹn òun ni wọ́n ń pè ní àsàlàfíyà ojú ọ̀nà àwọn sàlàfù sọ́ọ̀lẹ̀ alìjàmáà àwọn náà ni àsọ̀hábà oní kò sí ẹnìkankan tó sọ àwa mùsùlùmí ní alùsùnà yípe kò sí lásìkò ànábì wa Muhammad mo ní sùfìyún náà wọ́n wà lásìkò ànábì àbí àwọn kan bẹ tí wọ́n pẹ̀lú àwọn ní sùfìyún tá ànábì máa sọ fún wọn yí pé ẹ̀yin sùfìyún ní ń bọ̀ o ẹni ń dá àwọn muhajirun lóhùn náà tí mo dá àwọn muhajirun lóhùn tí mo dá àwọn ànsọ́ yóò pẹ̀lú àwọn abẹ́yìn tẹ́ jẹ́ sùfìyún. tó bá jẹ́ pé sufi ní bá ń sọ̀rọ̀ yìí òní tawala
àmẹ́ni tó ń pè pàpẹ́ mọ́ra pé súnà làwọn ń ṣe ìdí súnà wọn ti ń jẹ ìdí súnà wọn ti ń mu gbogbo ọ̀nà lọ́wọ́ tí wọ́n rí lágbàáyé nídìí súnà wọn ti rí kọ́ wá ní súnfì àti súnà ó di kankan náà bọ́rọ̀ bá dàrú mọ́ wa lọ́wọ́ kò lè dàrú mọ́ wa lọ́wọ́. anabi sọ̀rọ̀ kan kó tó lọ anabi ní wasa taftariqu hadhihi al-umma anabi ní al-umma yóò padà pín o ala 73 firqa wọ́n pín sí 73 kulluha fi an-nar anabi ní gbogbo wọn ni wọ́n tọ́ náwó ẹnìjọ́ wọn lágbére àtẹnìjọ́ tọ́ náwó kó tó wà lìjánná illa wahida anabi láwọn kan náà ni wọ́n ní tọ́ náwó anabi ní kíla mani iya ya Rasulullah wọ́n wá sọ fún anabi pé àwọn wo anabi ní man kana ala mithli ma ana alayhi wa sahabi gbogbo àwọn tó bá wà lérí bí mi anabi ṣe wà lérí ẹ̀sìn báyìí gbogbo àwọn tó bá wà lérí tí mo wà lérí ẹ̀ nínú gbàgbọ́ nínú iṣẹ́ nínú ìwà wa sahabi àtàwọn tó bá wà lérí ìtàwọn sàhábà mi wà ní orí ẹ̀ ìtàwọn sàhábà wà lérí ẹ̀ náà gbọ́dọ̀ salafiyya. tí n bá ní alùsùnà ni mi mo fẹ́ra mi ti sọ́dọ̀ anabi àbí ewọ ni wọ́n ní jamaa mo fẹ́ra mi ti sọ́dọ̀ àwọn sọ̀hábà tá anabi sọ fún wa yìí pé níta àwọn sọ̀hábà bá ń ṣe alaykum bi sunnati wa sunnati al-khulafa ar-rashidin al-mahdiyyin min ba'di ojú ọ̀nà àwọn sọ̀hábà ẹ̀ máa tẹ̀lé tọ́lá àwọn sọ̀hábà ò ní yapa ojú ọ̀nà anabi wa Muhammad sallallahu alaihi wasallam ojú ọ̀nà sàhábà náà ni ojú ọ̀nà ànábì ojú ọ̀nà ànábì náà ni ojú ọ̀nà ọlọ́run. ẹ̀yọ́ màá yá mi ṣé ẹ̀rí bí tá a ti fà á yọ̀ sìn torí wọn ní kí ló dé tó ń pè lọ́lá àlùsùnnà ọ̀sọ̀ pé tìjàníyà kò sí lásìkò ànábì kàdìríyà kò sí lásìkò ànábì amadíyà kò sí lásìkò ànábì sàmùsíyà ò sí àti kọ̀mọ̀ríyà ẹ̀kọ́dà àlùsùnnà tiẹ̀ náà kò sí lásìkò ànábì ọwọ́ àbí òsì wọ́n kàdísì jáde ni àwọn ọ̀làdísì wọ́n kàdísì jáde ẹni bá ti wà ní ojú ọ̀nà ànábì àti ojú ọ̀nà àwọn jamaa òun lápè àmọ̀ pé ní ahlu sunnati wal jamaa ẹ máa yá mi kálímà ahlu sunnati wal jamaa yìí sufi mà àwọn tó ń ṣe ní fáàkù yìí àwọn náà mà ẹni tí ọkọ̀kọ̀ pronounce jáde fún wa tó sọ lẹ́nu báyìí tọkọkọ pronounce lẹ́nu òun náà ni Abdullahi bin Abbas a'lamu sahaba kullihim kò sẹ́nìkan tó nímọ̀ tó Abdullahi bin Abbas kò sẹ́nìkan tó nímọ̀ tó Abdullahi bin Abbas gbogbo àwọn sahaba hibrul umma anabi ṣe duwa fún Allahumma faqihu fi dini wa allimuhu at-ta'wil ọlọ́run bá mi fún lágbóyé wọ́n bá ń fún ní ìtumọ̀ tó gbà lérò nínú al-Qur'an lérí àyà kọ̀ọ̀kan Abdullahi bin Abbas a'lamul umma alamul umma Abubakar gbà pé onímọ̀ jòun lọ Umaru gbà pé onímọ̀ jòun lọ Uthman gbà pé onímọ̀ jòun lọ Ali gbà pé onímọ̀ jòun lọ òun lọ wá sọ̀rọ̀ jáde àwọn náà sì ń kó tiẹ̀ wọ́n ní Abdullahi bin Abbas wọ́n ní sàhábà kan wọ́n ní kíní Abdullahi bin Abbas ní sàhábà kan. Abdullahi bin Abbas radiyallahu anhu nígbà tí wọ́n ka àyà yawma tabyaddu wujuhu níjọ́ tí ojú àwọn èèyàn tí wọ́n máa funfun wa taswaddu wujuhu tójú àwọn èèyàn ó sì máa dúdú ńjọ́ náà yaani yawmal qiyamah afa Abdullahi bin Abbas ní ìjọ al-qiyamah nìyẹn hina tabyaddu wujuhu ahli sunnati wal jama'a ẹ̀rí Abdullahi bin Abbas ní sọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ pé ta ló sọ wá ní ahli sunnati wal jama'a ọbẹ̀ dọ̀rọ̀ rú ọ̀rọ̀ tó ń sọ yẹn àwọn sufi àwọn alùlù bídíà àwọn ni wọ́n máa ń sọ tí wọ́n náà bá ti wá ń sọ àdéhùn wọn náà ti dára wọn man tashabbaha bi qawmin fahuwa minhum. àbábùlá Abbas ní ọjọ́ tí ojú àwọn sábà pé ojú nìkan lọ́lọ́run dárúkọ àbí yawma tabyaddu wujuh wa taswaddu wujuh ọlọ́run ní ojú àwọn kan yóò dúdú ojú àwọn kan yóò funfun ìmọ̀lẹ̀ ọwọ́ àmbẹ̀ tala nabi ní kọ́lọ́hún fi ìtumọ̀ ayà Kùránì mọ̀ ta ló ń tán Abdullah ibn Abbas radiyallahu anhuma òun ló wá tu ó ní yawma ó ní hina tabyaddu wujuhu ahli sunnati wal jama'a níjọ́ yìí gbogbo àwọn tí wọ́n di sunna nabi mú
tí wọ́n sì di ojú ọ̀nà àwọn sàhábà mú ojú wọn ó funfun fún malẹ̀ ọlọ́run ó ní wọ́n tẹ̀síwájú ojú ahlil bid'ah níjọ́ náà gbogbo ojú àwọn ahlul bid'ah àwọn tí wọ́n ń sèmí tọ́yàtọ̀ sí tànàbí gbé kalẹ̀ ojú tí wọ́n dúdú ojú wọn korò wọ́n mọ̀ retí ìyà ọlọ́run. kí n wá ní ọ̀rọ̀ tí Ibn Abbas sọ yẹn kò ní túmọ̀ lọ́dọ̀ òun ó sì ń pèrè ní alùsùnà ìtọ́fà tí nìfàkù fi ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ní padà ṣàlàyé nígbà yẹn ọ̀rọ̀ mi insha Allah ta'ala nìfàkù ló ṣẹlẹ̀ ẹ̀yọ́ màyá mi àtàsọ́wùf tọ́ àti mọ̀túmọ̀ súnà bí tasawuf ńkọ́ ma'khudhu min as-suf ẹnu tí wọn náà kò nígbà tí ẹsẹ̀ sìn ẹnu wọn ṣe kíni ẹni wọn kò nígbà tí ẹsẹ̀ sìn ọlọ́run àwọn kan ní wọn ní tasawufu wọn mú jáde látara aṣọ tí àwọn aráyé sá tí wọ́n máa ń wọ̀ aṣọ tí àwọn aráyé sá máa ń ṣe kíni tí wọ́n máa ń wọ̀ àwọn súnfì tì sí sáwọn aráyé sá ó délé wọn ọba ac tó tutù ọ̀dà pop ọ̀dà bolé àtẹ̀yìn àtiwájú ọba sí àmì sí àtọ́jọ́kọ́ lẹ́yìn tó dìmdìm ajá pé àwọn tá ń pè súnfì ìwé ṣe súnfì àwọn súnfì gan nínú ìtumọ̀ tán fún tàṣọ́wùfù ni pé ẹni bá fẹ́ darapọ̀ máwọn aṣọ onírun aṣọ oní awọ ẹran ní ọmọ ṣe kí ni lọ́wọ́ wọ̀ oníwọ̀ sọ́ọ̀f oníwọ̀ gíní oníwọ̀ lace àwọn kan ní wọn ní mina sọ́fà àwọn mú látara tẹ́síkíyà ni tẹ́síkíyà tó nafs wípé sufi torí pé asọ́fà kẹ́mi wa kó lè mọ́ tábà dárúkọ ọlọ́run la ilaha illallah ala hamza kakọ aláyasu ẹ̀mí wọ́n mọ̀ ṣe kí ni ẹ̀mí wọ́n mọ̀ mọ́ wọ́n níbi táwọn ti mú táwọn nu wọ́n ní àwọn fẹ́ kẹ́mi gbogbo ayé ọmọ làwọn fi dá sufi lẹ̀ ẹ̀dá kun kẹ́mi ọmọ yẹn ànábì gbé wá bá ànábì gbé wá kí ló dé táwọn tó ń dá mi lẹ̀ wọ́n ní orígbà ẹ̀mí àwọn yẹn ti dúdú àwọn fẹ́ dájọ́ mi lẹ̀ wọ́n dájọ́ lẹ̀ lẹ́yìn ìjọ táwọn ànábì fi kalẹ̀ fún wa wọ́n wá ń pera wọn ní alu sọ̀fà àwọn kan wọ́n ní mìíràn alu sọ̀fà wọ́n ní wọ́n mú sufi jáde láti ọ̀dọ̀ àwọn tálíkà tí wọ́n ò rí lé tí wọ́n fẹ́ gbà nígbà wọ́n dé Mádínà àwọn tó wọ́n láti Mákà tí wọ́n jẹ́ tálíkà tí wọ́n ò rówó tí wọ́n fi gbalé wọn ò rówó tí wọ́n fi kọ́lé àwọn yẹn wá lọ mọ́sálásí wọ́n ń sùn bẹ́ẹ̀ ànábì àmọ́ fún wọn ní oúnjẹ tó bá jẹ kù nínú ilé wọ́n máa ń tọ́jú wọn ànábì àmọ́ fún wọn lóúnjẹ àmọ́ fún wọn ní sàká àwọn yẹn ìbáàdà ni wọ́n máa ń ṣe ní gbogbo ìgbà tí ó bá ti wá dípò ànábì kírun tán wọ́n jòkó tí ànábì ọmọ kọ́ wọn ní kéwú ara wọn ni Abu Huraira náà padà jọyìn wọ́n ń gbàmọ̀ ẹni tí ń gbàmọ̀ yẹn jẹ̀mọ́ wọ́n ń ṣiṣẹ́ àbí wọ́n ṣiṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ náà wọn kàn ṣiṣẹ́ ayé ni wọ́n ń ṣiṣẹ́ ọ̀run bẹ́ẹ̀ táwọn tó lọ́jà bá dé àwọn yẹn ni wọ́n máa sọ fún pé ànábì sọ báyìí ànábì sọ báyìí ànábì sọ báyìí alùsùfà yìí wọ́n ní àwọn gangan ní àwòkọ́ṣe àwọn alùsùfà àwọn àṣẹ́kùbà alùsùfà làwọn súfì tọ́ ọlọ́run kọ́ mọ́tà ìṣàánú wa àwọn kan àwọn fi tí wọ́n ti sí yantasibuna ila ali sọ́fìl awwal fi sọ́lá wọ́n ní táwọn fi ń jẹ́ súfì ni pé àwọn làwọn kọ́kọ́ máa ń dé sáfù wájú àwọn làwọn kọ́kọ́ máa ń dé sáfù wájú tí wọ́n máa ń kírun ládùúgbò bàbá sì ní ká máa kírun lọ pé òun dáradà lóhùn lọ́wọ́ aláwọ̀ bàbá ń bẹ lókè wọ́n lálejò mẹ́tara yín mọ́ kọjọ́ tó lọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn afáàní lóòótọ́ al-marhalatul ula li tasawuf nítòpilẹ̀ tasawuf ni pé Iraq ló ti ṣẹlẹ̀ ní Basra ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ̀ọ̀kan ní àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ ayé wọn ò kára bẹ̀sì mọ́ ní Basra ni o kìí ṣe ní Madina àti Maka o làwọn kan wá kóra wọn jọ pé ẹjẹ́ àwọn ọmọ jẹ́ muta'abbidun ẹlẹ́sìn wọ́n wà nínú ilé wọn ò ní jáde sáwọn èèyàn but àwọn èèyàn máa ń lọ lè kírun lásìkò tiwọn àwọn bíi Junaid àtàwọn kọ̀ọ̀kan táwọn àlùfáà dárúkọ àwọn èèyàn bẹ̀rẹ̀ tàṣọ́wù tí wọ́n ń sọ̀rọ̀ àwọn ní oyè sofiyun sẹ́lá àwọn èèyàn báwọn yẹn ṣe lọ tán
al-marhalatu thaniya àwọn ìṣìkejì táwọn dé marhalatu tatarruq sábà pé nǹkan tó bá ti jẹ́ pé ànábì ló gbé kalẹ̀ tá a sì ń ṣe bá ànábì ṣe gbé kalẹ̀ kò ní ṣe kí ni kò ní dàrú ṣé láwọn ni àṣáájú yìí náà àwọn náà tó wá fi àṣejù kún bí ká máa sáfù àwọn nǹkan ayé kò ní jẹ tó dáa kò ní mu tó dáa ó ti yé kò ní wọn tó dáa tọ́lọ̀ òṣìṣẹ́ lè wọ̀ fún wa ká má ṣe kí ni ká má ṣe ká má jẹ ṣẹ́rí àṣejù yẹn wà fáwọn alákọ̀ọ́kọ́ yẹn ìgbà táwọn ẹnìkejì dé al-marhalatu thaniya marhalatu tatarruq àwọn yẹn ṣètọ́n tí mo fi ti lọ lọ́wọ́ ní àwọn bàbá yìí báwọn ṣe wà yìí ẹ ṣe já sọ àwọn ìjọsìn tí bàbá yìí ń ṣe ká sọ ní ká forúkọ rẹ̀ sọ ìlànà ìjọsìn yẹn lọ́ba di àtọ̀ríkọ́tù Junaidiya ojú ọ̀nà bàbá Junaidi ojú ọ̀nà tà lọ́lọ́ ní kẹ́mọ̀ tẹ̀lé ojú ọ̀nà ànábì nígbà ànábì lọ tán ni àyè gba ṣetán o àfa Abdul Qadir Al-Jilani àfa sunna ni kọ̀mọ̀sí bàndìrì tí wọ́n ń lù kọ̀mọ̀sí aṣọ gírì tí wọ́n fi ń kọ́rùn yẹn o bí wọ́n ṣe ń fò sókè yẹn àfa Abdul Qadir Al-Jilani ọmọ sí o ẹlọ́ni kàtà Sheikh Abdul Qadir Al-Jilani èyí tó pọ̀ nínú ọ̀rọ̀ àwọn àfa òun náà ni pé àfa sunna ni nígbà wọn lọ tán ó sì jẹ́ nìkan tí wọ́n ṣe ìbádà làwọn bá hun ìbádà mi wọ́n hun tán ní bá fọkọ̀ bàbá sọ pé kọ́ máa jẹ́ àtọ̀ríkọ́tù al-Qadiriyya ẹni kó mú tẹ́lá wá ibi iṣẹ́ ọ̀bẹ̀rẹ̀ kọ́ni tí máa ń fò sókè ayé dáhìmù alágbàgbé ẹni kó lè mú tẹ́lá yẹn wá kò lè rí mú wá torí pé bàbá yẹn ọmọ sí òun ti lọ tán kán tó dáhùn tí wọ́n dálẹ̀ marhalatu tatarruq yìí òun ni ṣètò wọn fẹ́ dáadáa kálukú tí ń tẹ̀lé afa kọ̀ọ̀kan ní Basra ní Iraki yìí ó tún wá ràn lọ àwọn ìlú mi náà ipe àwọn ọmọ ti bẹ̀rẹ̀ tasawufu lọ́dọ̀ wa yìí náà bẹ̀rẹ̀ tasawufu wa kálukú wọn fi orúkọ àfa àwọn wọn fi ń sọ ojú ọ̀nà wọn tí wọ́n ń tọ̀ àwọn tó ń tẹ̀lé Ahmad Tijani àwọn ní tàwọn tàwọn o àtọ̀ríkọ́tù àtìjàníyà àwọn tó ń tẹ̀lé àfa Ṣáàdìlì àwọn ní àtọ̀ríkọ́tù àṣàdìlìyà àwọn tó ń tẹ̀lé àfa àwọn Rufai àwọn sọ pé àtọ̀ríkọ́tù àrùfàìyà àwọn tí wọ́n ń tẹ̀lé àfa àbádáwí àwọn sọ pé àtọ̀ríkọ́tù àlìbàdáwíyà gbogbo àwọn ojú ọ̀nà yìí pátá ó sì di pé ọbẹ̀ rẹ̀ nu ṣáà mọ̀ pé nígbà tí ojú ọ̀nà bá ti pọ̀ rẹpẹtẹ tí kálukú ń dálẹ̀ yóò wá di pé ọ̀dọ̀ wa ni ẹ wá ẹ mọ́ lọ́dọ̀ wọn ọ̀dọ̀ wa dá àjọ̀dọ̀ wọn lọ nítorí dínà ìlàlẹ̀ àmání Fatimi ń bá bí Tijani nítorí dínà ìlàlẹ̀ àmání ẹni bá ti fẹ́ rí gbogbo tí ń fẹ́ láyé àti lọ́run Fatimi ń bá bí Tijani kọ́mọ lọ́dọ̀ Abdul Qadir kọ́mọ lọ́dọ̀ Rufai o kọ́mọ lọ́dọ̀ Ṣáṣìlì o ọ̀dọ̀ Tijani ni kọ́mọ ṣẹ́kínní kọ́mọ bọ̀ yata'assabuna bi mashayikhihim àṣetánì ráyè tọwọ́ bọ̀ wọ́n lára kálukú wa ń pàpẹ́ mọ́ra ṣéwù rẹ̀ àtọ́jú ọ̀nà tí ṣéwù rẹ̀ ṣẹ́kínní tí ṣéwù rẹ̀ dálẹ̀ ẹ̀yọ́ màyá mi bó ṣe jẹ́ pé àyè gba bídíà nìyẹn tasawufu bá di kíni ọba di bídíà sangelete kálukú wa lófin kọ̀ọ̀kan tó dé tó tu tọ́lọ́hún òfin dè wá nínú ojú ọ̀nà wọn tọ́ba gba owó Tìjàníyà wọ́n sọ fún yín pé ọ̀ gbọ́dọ̀ tún gbọ́wọ́ Kọ̀dìríyà o ọ̀ gbọ́dọ̀ gbọ́wọ́ Ìkìlàsíyà o ọ̀ gbọ́dọ̀ gbọ́wọ́ Bàdàwíyà o torí pé tí o bá tún gbọ́wọ́ mi lẹ́yìn owó tó ti gbà yìí ó dà gẹ́gẹ́ bíi pírẹsidẹ́ǹtì ìlú kan èyí tí wọ́n wọ́n rà lọ́wọ́ lọ́dọ̀ ẹrú ìtumọ̀ ẹni pé ìwọ ń bí gan ojú séwù tiwọn lọ́lọ́hùn àfa yìí ṣe rí àfa mi rí ètò wọn máa sọ fún wa nù ìgbà ẹ̀ má lẹ́yìn tó lọ bòmí máa o torí wòye sọ̀rẹ́ wòye ṣe kí ni jama tọ́wọ́dọ̀ rẹ̀ bá ní wọ́n kò nídìí kí wọ́n pín rẹpẹtẹ ó yẹ kí gbogbo wọn máa ṣe ni kọ́dé pé àsùnfíà gbogbo wọn pátápátá ojú ọ̀nà kan náà gbogbo wọn máa ṣe kí ni wọ́n máa tọ̀ gbogbo wọn tún wá ní àwọn àníwáwò ibadatil mubtada àwọn ìran ìjọsìn ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn míì àwọn máa ń sáré ẹ̀rọ àwọn kan lérí YouTube láìpẹ́ yìí ìwọ̀n sáré báyìí títí tó fi sáré ọdíwájú ṣéwù lọ́ba tàkìtì ìjọsìn tiwọn nu àwọn kan dákú rangbọdà sílẹ̀ hala wọ́n máa dá mi lé lórí ìjọsìn tiwọn nu
ẹ̀yọ́ màyá mi ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ̀jẹ̀ àmọ́ tá à ń ṣe ọjọ́ ńlọ o gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ jà wá pọ̀ ẹ̀yin tẹ́ fẹ́ lẹ̀ nǹkan pọ̀ ọjọ́ ńlọ gbogbo kalam gbogbo kẹ́lìmà tantakuluha gbogbo kẹ́lìmà kan tó bá yẹ sọ jáde sílé ayé ipe sufi àti sunna kankan náà méjèèjì nígbà wọn fẹ́ dọ̀rọ̀ rú wọn ní ẹ̀yà alùsùnà ẹ̀sìn lásìkò ànábì àwọn alùsùnfì àwọn sòfíà àwọn náà sùn lásìkò ànábì ẹni bá sọ níta ànábì sọ tọ́lọ̀ ń sọ lọ́dọ̀ àwọn alùsùnà àgbà wọlé ẹni bá sọ tí ọlọ́run sọ tá ànábì sọ lọ́dọ̀ àwọn sùnfì àgbà wọlé lọ́dọ̀ àwọn sùnfì kí lọ́lọ́run sọ kí ànábì sọ tí wọ́n ń gbàgbọ́ nífàkù ni látara kí ni jama òṣèlú olóṣèlú àṣìyàsí láàkídàtàlà olóṣèlú ọ̀làkìídà àkídà gbogbo èèyàn tó wọ́n fẹ́ mú lẹ́rú tó fi ṣòṣèlú ọ̀làkìídà rẹ̀ tọ́wọ́ dọ́dọ̀ àwọn eléyìí àní ara wa nìyí o ara yín ni wá o tọ́wọ́ dọ́dọ̀ àwọn eléyìí ní ara yín ni wá o àwọn tó jù yín lọ ti dá òrí ní kárò wọn ò rábàáyọ wọ́n lè bá wọn ṣe àti wọ́n gbé ẹjẹ́ àjọ dàpọ̀ níbo yí wọ́n padà wálé látara òṣèlú ẹ má jẹ́ ajá àwa mùsùlùmí kàáwà kan náà là ń kọjú sí kùránì kan kùránì wa nígbà táwọn ṣe àwọn àyàpá kùránì kan táwọn bá wọn sọ̀rẹ́ ẹni bá ti yàpá kùránì yẹn mọ́ bá tiẹ̀ lónìí àwọn sì ni wọ́n bá ti wá náà lọ. ẹ̀yọ́ màá yá mi lẹ́yìn ìgbà tí àwọn onítàtọ́dúnkù yìí dé àwọn kọ̀ọ̀kan wá gba islam nínú àwọn kọ̀ọ̀kan gba islam nínú àwọn kiriyó àwọn nasara àti yahudi àti majusi àwọn abọ́ná wọ́n gba islam lọ́dọ̀ àwọn alu tàtọ́rùkì lọ́dọ̀ àwọn sufi tawi àwọn wá rí i pé sufi ọgbọ́lẹ̀ ó ṣe kí ni ọgbọ́lẹ̀ kéèyàn kan sùn náà ni kó sì ní sẹ́wù sọ báyìí ibadatuhum mabniyatun ala ru'a alal ahlam ìgbésẹ̀ wù sùn ó sì ní ọlọ́run sọ báyìí báwọn ṣẹlẹ̀ ṣe máa ṣe yẹn ètò wọn fẹ́ mọ practice ní islam yẹn nígbà táwọn yẹn gba islam lọ́dọ̀ wọn àwọn gbèrò orí yẹn wọ bẹ̀ ìpè ọlọ́run kéèyàn parọ́ báwọn yẹn náà ebi sufi ni sufi wọn gairu muqayyad aqaidu sufiya gairu muqayyada bil kitabi wa sunna ìròrí àti àdìọ́kàn sufi wọn ò dé pẹ̀lú kùránì sọ ànábì sọ nígbà míì wọ́n mú kùránì nígbà míì wọ́n mú àdìsí nígbà míì wọ́n ní mú méjèèjì wọ́n mú pé bàbá lálàá ọwọ́ ni Jawahirul Ma'ani Ali Harazimi àgbàtìrà àwọn Tìjàníyà nìyẹn àgbàtìrà àwọn nìyẹn wọ́n ní mi tó jù lọ Ali Harazimi ń sẹ́wù Tìjàní ó sọ fóun pé ànábì yọ sóhun ànábì ní Salatul Fati ní káwọn ọmọ ṣe kíní káwọn ọmọ kà wọ́n sì lẹ́sìn ti parí ká ànábì odógún àjẹpẹ́ ẹ̀sìn ọ̀parí mọ́ nìyẹn àbí ẹ̀ta ọ̀dájú Salatul Fati mẹ́gbà wọn àjẹpẹ́ ẹ̀sìn òṣèkí ni ẹ̀sìn ọ̀parí ni al-yawma akmaltu lakum dinakum àwọn kan tó mú sára nìyẹn tó fi ní wọ́n kọ́ bẹ́ẹ̀ àtàwọn mẹ́ẹ̀ pẹ̀lú àwọn mùtàláwìnú yìí yóò mọ̀ ṣe wáàsí súnà yóò sì mọ̀ bá wọn Sufi ṣe yóò mọ̀ lọ́dọ̀ wọn kò ní sọ fún wọn pé Sufi tí wọ́n ń ṣe ọ̀dà tó lóun gan ògbà pé Sufi ọ̀dà nígbà fi súnà jẹun ni tọ́ba mú ọlọ́dọ̀ Sufi kò sí tó burú kò lè kí Sufi lè àwọn sọ fún pé bàbá yín tẹ̀sí yẹn mọ̀ ṣe mọ́kọ̀dá ẹ̀ wọ̀nà tọ́ba ní kí ló dé yóò ní ẹ̀ ń ṣe bídíà kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar bàbá ni ọ̀dà mi ò ṣe mọ́ ó ò ṣe yẹn ọ̀wá lè sọ fún pé ojú ọ̀nà lọ́wọ́ nípa àwọn Sufi ni wọ́n gbé ìsìlámù wọlé Yorùbá ṣé ìsìlámù náà làwọn ṣe níbi aṣẹ́dé yìí bí wọ́n sànù Ọlọ́run ọba tọ́lọ́ ní káwọn bá súnú tó wọlé ṣé ìsìlámù táwọn bá bọ̀ yẹn láàmà ṣe táwọn pàdé Ọlọ́run ìsìlámù mẹ́bọ mọ́gùn ìsìlámù mẹ́bọ mọ́ ìsìlámù tọ́ ma ka Yasin tọ́ ma sí gbẹ́rẹ́ tẹ́ ma ka káfí tẹ́ ma lu sẹ́rẹ́ àwọn aláwo tẹ́ ma di kẹ́sì di tẹ́sì ma ka ya hafizu ṣẹlẹ̀ ìsìlámù tí ànábì ní ká wá ṣe láyé nìyẹn ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ àwọn Sufi
ẹ rí i pé máa ń fara jọ iṣẹ́ àwọn kìrìsìtẹ́nì ibi táwọn èèyàn ti wọlé nìyẹn àwọn lè gba ẹ̀sìn lọ́dọ̀ wọn àwọn náà wá mú èyí táwọn náà dálẹ̀ tán àwọn náà ṣe kí ni wọ́n kó pamọ́ fún wọn ẹ̀sìn àwọn mọ̀jú sí abọ́ná ni ó sì máa ka yàsín yóò máa ka yàsín yóò sì ta kándù pupa àwọn tó ń bọ̀ náà ni wọ́n ń ta kándù náà bóyá àṣà àti kándù ṣe pàdé sùfì náà ń pè bẹ́ẹ̀ àwòsóbí ó dé pẹ̀lú hàntú wọ́n fọ hàntú sínú àwòsóbí wọ́n lè rí mọ́sàrí òkú ẹbọ àti sùfì ni wọ́n ṣe kíní ni wọ́n pè bẹ́ẹ̀ ẹ̀sìn tí ò kílíà tẹ́ bá rí ká máa pariwo àwọn onímọ̀ máa pariwo àwọn kiri yó nígbà wọn náà bẹ̀rẹ̀ tí wọ́n jẹ́ sùn ládùúgbò nírọ̀lẹ́ ọjọ́ Jímọ̀ aláha ọlọ́run wala tajhar bi salati ọlọ́run ẹ má pariwo àwọn sì ń pariwo wọ́n sì ní ojú ọ̀nà àwọn gbé kalẹ̀ ní alikitabu wa sunna àfáàtì ọ̀dà kan mà ó ní alikitabu wa sunna ní ó wà lọ́dọ̀ tàwọn náà bóyá anta jahilu bi tasawuf bóyá ò ṣe sùfìrí nánú tasawwafuna wọ́n bí àwa sínú ẹ̀ ni a sì dàgbà sínú ẹ̀ a sì fi ẹ̀yìn gbà rí pé kò correct mọ́ ọlọ́mọdé á padà síbẹ̀ mọ́ ìrandíran wọn ò ní padà síbẹ̀ àdìtàn kánú pẹ̀lú yasimọ́ ọlágbára ọlọ́run sùfì àfa ìbáyọ̀ kọ́ wá rí mílíkì sàlàyé sùfì fọ́ ìsìnà wọn gbé bẹ́ẹ̀ ìsìnà lè ba'da hadi nabi muhammadi ṣé ẹ kàdé pé kéèyàn máa pariwo aláha kéèyàn sáyẹ̀sùn kọ́ máa ka Quran ẹ̀rọ bó nìkan ni wọ́n ń pè lẹ́sìn àkídà làkọ́kọ́ al-imanu billah àkídà sọ́fíà àkídà bi Allah ilaha illallah la ma'buda bi haqqin illallah. أيما يامي ثم نشأ بعض الجماعات الإسلامية يريدون الجمع بين التصوف والسنة àwọn kan àwọn wá ṣẹ̀ṣẹ̀ dé lẹ́yìn àwọn tí wọ́n gbé Sufi wọlé lẹ́yìn àwọn darapọ̀ mọ́ àwọn ẹlẹ́sìn míì tán àwọn jama kan tó jẹ́ pé àwọn fẹ́ ṣe sunna wọ́n sì wá rí díẹ̀díẹ̀ lára sunna tí wọ́n sì ṣe àwọn wá rí i pé kò sí tó burú ká mú díẹ̀ nínú sunna ká sì mú díẹ̀ nínú tasawuf ká lọ mọ́ra wọn ká máa wá fi pèpè sójú ọ̀nà ọlọ́run sunna máa kọ́ wa bá a ṣe tẹ̀ lófin ọlọ́run sunna máa kọ́ wa bá a ṣe tẹ̀ lófin ọlọ́run sufi máa kọ́ wa bá a ṣe di wòlíì ọlọ́run. ẹgbẹ́jọ́ máa ní ṣẹ̀ríyàtò kìnnìkan àsùfíyàtò kìnnìkan ipe ojú ọ̀nà àwọn òun náà ni tasawufu yóò ní ana sunni fi sharia wa ana sufi fi al-aqida adọ̀rọ̀rú àbí ọ̀dọ̀rọ̀rú jẹ̀mọ́ wọ́n pọ̀ káírò rẹpẹtẹ wọ́n ti dalẹ̀ ọlọ́run síbẹ̀ wọ́n wà láwọn lómìnà ara àwọn eléyìí làwọn jama ikhwan muslimun làwọn ti dìde akidatu sufiya wọn ò fi pamọ́ wà nútura wọn. àwọn jama tabiligi ibẹ̀ làwọn náà ti ṣe kíni ni wọ́n ti dìde kámú díẹ̀ nínú sunna kámú díẹ̀ nínú kíni bídíà tabiligi yóò sálámà tán yóò mú ìka yóò wọn fi ra ojú ẹ̀ báyìí pẹ̀lú orúgbà àti ọ̀rẹ́ káwọ́ kú olójú ó ní àṣírí tí àwọn ẹ̀dà fún wa ni ìwọ sọ fún àwọn ẹ̀dà pé kó fún ọ láyà tàdísì tó bá kẹ̀ àmọ́ tó wá dé sáláfí gbọ́nbélé oyè ọmọ pé sufi sọnà sunna ní kíni sunna lọ́nà tírígbà tá a nàbí lọ sunna là nàbí filẹ̀ fún wa àtàwọn mìíràn tí wọ́n tó jọ wọn ṣẹlẹ̀ àwọn jẹ̀mọ́ méjì tá a dákọ̀ yẹn wọ́n tún wá nípa jura wọn lọ àwọn míì tún sọra wọn lórúkọ míì tí gbogbo wa náà ti ń bà wa akhadhu min kulli minhuma wọ́n mú tasawufu díẹ̀ wọ́n mú kíni wọ́n mú sunna díẹ̀ ọ̀rọ̀ wọn yẹ balance tẹ́ bá ti jòkó tì wọ́n wàláyé tàlá ọ̀rọ̀ wọn yẹ balance
yóò máa wọlé yóò máa jáde yóò máa jáde yóò máa wọlé. òun náà ló ní iyyakum wa muhdathatil umur fa inna kulla muhdathatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin fin nar. àrùkù ṣe lọ sí ni gbogbo àdáda alẹ pátá ànú ni gbogbo ànú ìṣìnà ni ìṣìnà iná ọlọ́run ni. ìwọ wa pariwo àṣìlẹ wa ní ẹ̀yin ìjọ bídíà yóò ọlọ́run ní jíjọ yóò tú ó sẹ́yìn òsín lónìí ẹ̀ máa ti lọ ni. nítorí sọ ń pilẹ̀ àti nítorí sọ ń parí yẹn méjì ti ṣe kíni ó ti takora wọn. kò sí ní tó burú káwọn ìjọ bídíà ó pè ọ́ pé kọ́ wá ṣe wá sí wọ́n bá pè mí lọ tí n bá sì débẹ̀ èyí sọ fún wọn pé bídíà ni wọ́n ń ṣe kíni ni wọ́n ń ṣe sábà pé wọ́n ní pè mí mọ́ àwọn kí wọ́n ṣe wá sí àwọn náà wàá fún ọ ní tọ́pìkì tí ò ní ṣe pẹ̀lú bídíà ọkọ àtìyàwó àmọ́ sí dáadáa sáwọn òbí àwọn tí wọ́n ń ṣe báwo ṣe ń pín ogún bó la ṣe ń ṣètò òṣèlú wọ́n fi wọ́n hábì kan tọ́wọ́ tí wọ́n ṣe tán wọ́n dáwó fún ọ oyé o lè gbà o lè má gbà àmọ́ tó bá yẹ kú ń bẹ̀ tó ò di wọ́n mọ̀ pé tí wọ́n ń ṣe ọ̀dà ipe àṣàlátù tẹ dálẹ̀ yìí súfì ló bí àwọn àgbààgbà súfì àwọn ni wọ́n dá àṣàlátù lẹ́lẹ̀ Yorùbá gbogbo àwọn tọ́jú àwọn mísánà yẹn àwọn àgbààgbà súfì ni wọ́n fi tiẹ̀ yìí wọ́n fi dá àṣàlátù lẹ̀ nígbà àwọn èèyàn tú káńsáwí àti sáwí ò múfù dáadáa mọ́ dàṣàlátù ṣe kí ni dàṣàlátù dìde ló ti jẹ́ pé ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ oye àwọn àdúrà bídà náà ni wọ́n máa ṣe kí ni wọ́n máa ṣe nígbà tí ẹjọ́ pọ̀ tọ́rọ̀ pọ̀ táriwó pọ̀ ni wọ́n fa àwọn àdúrà súnà kọ̀ọ̀kan ṣe kí ni wọ́n fi ń bọ̀ àwọn gbọ́ láàárọ̀ ọjọ́ Sunday pé a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaqa yá sí jàkà sísù làwọn mọ̀ tẹ́lẹ̀ wọ́n wọ̀ pé ẹja mú DMB ẹja mú DMB ọlọ́run ọba aláàkọ́mọ́tà bá fi wọ́n mọ̀ náà wàtàwá náà o àwọn jàmọ́ eléyìí àwọn fẹ́ da súnà àti bídí àpapọ̀ torí pé wọ́n fẹ́ ṣe kí ni jàmọ́ wọ́n fẹ́ ṣòṣèlú ẹlòmíì sì ní yẹ́rìndì rídọ̀n nọ́ọ̀sì wọ́n fẹ́ kí gbogbo àwọn èèyàn fẹ́ràn òun wọ̀rídọ̀n nọ́ọ̀sì gáyàtú láǹtú ni wákà ìyọ́nú àwọn èèyàn ó lè rí ìyọ́nú gbogbo àwọn èèyàn pátá ó lè rí ànábì tó dáa jù lẹ́dàá kò rí wọ́n pè wèrè wọ́n pè lákọrin wọ́n pè lólógùn dìsídìsí gan gbogbo èèyàn kò fẹ́ràn ànábì níjọ́ ànábì kú àwọn ọ̀pọ̀lọpọ̀ sàhábà ń banújẹ́ àwọn kan rẹ́rìn ní ọ̀yẹ́ tẹ́yìn bá ti wá ń wò pé òun fẹ́ kọ́ fẹ́ràn òun ò lè ṣe wáṣí òdodo ọmọ ṣe wáṣí fáwọn alòsúnà níjọ́ tó bá pàdé wọn níjọ́ bá pàdé alùbídíà wáṣí tiwọn tó bá wọn mú lóṣè kínní lọ́mọ ṣe ọwọ́ lọ́ọ́ lè wọnà ọlọ́run torí tó ń ṣe ẹni fákùn nítorí kíni jama nítorí ayé ẹ̀yọ́ mayami thumma nasa jama'atun siyasiyya aradati tawhid al-aqaid as-salafiyya wa sufiyya sawa'an li tahqiqi hadafihi wa huwa al-usul ila al-mansib wọ́n fẹ́ dá politics sílẹ̀ Islamic politics ipe àwa náà a fẹ́ gbégbágbò wọ́n wá bẹ̀rẹ̀ lára pé ẹ kọ́kọ́ lọ lè participate ẹja máa pariwo ẹja participate bí tọkọ́ túká kò wá túká èyí tẹ bí tọkọ́ túká kò wá túká ọdún kẹjọ sísìn òun lọ sọ ráìsì di 40,000 báyìí àwọn kan 38 àbí bí tọkọ́ túká kò wá túká náà nù ṣíṣe tí wọ́n bí àwọn àfáàní yẹn àbí káwọn máa bá wọn olórí sọ̀rọ̀ ká máa dẹ́rù Ọlọ́run bà wọ́n ká sì máa béèrè owó lọ́wọ́ wọn. kẹ́mi wọ́n fi wá gbà kẹ́mi wọ́n fi ṣe kínní kó fi wá rọ̀ kí wọ́n máa fún kálukú lẹ́tọ̀ọ́ rẹ̀. àmọ́ ìtẹ́lẹ̀ ń ṣe yẹn nígbàgbà nígbàgbọ̀n tọ́ka wọn ọba ti rọ̀ báwọn olórí bí àwọn ọ̀daràn kan bá ti kú àwọn tí ó ya ọ̀daràn jù wọ́n lọ àwọn ni wọ́n rọ́pò wọn lópin ìgbà tá a bá ti sọ̀rọ̀ síbi tọ́rọ̀ ṣe kíni tọ́rọ̀ wà dáwọ́tul àmbíyá dáwọ́tul rúṣùl ẹni tá a fẹ́ gbé síbẹ̀ ń sìn ṣé èèyàn rẹ ni ṣé èèyàn rẹ lẹni tó fẹ́ gbé síbẹ̀
ọlọ́wọ́ fún gbọ́dọ̀ mi ń gbọ́ àtàláfíà ìlú tájọ wà náà ni ọ̀rọ̀ wọn ò ní dàrú o àmọ́ pẹ̀lú májẹ̀mú ká gbà pé lópin ìgbà tá a bá wà lábẹ́ democracy ọ̀rọ̀ wọn ò lè tò. sọwárí wọn tí wọ́n ń sin lọ́wọ́n bá tó ń sáfòfin ọlọ́run tó ń ṣe iṣẹ́ rẹ̀ ní wọn bá ti páká tó ọyà fún haram àbí oúnjẹ halal ó ṣèkà fáwọn èèyàn olùyẹn jìbìtì ọ̀pọ̀ àyẹ̀lẹ́kún ó sì ń bẹ lọ́wọ́n sáré òun ṣiṣẹ́ ọlọ́wọ́n mọ̀ yanjú ọ̀rọ̀ rẹ̀ tó fi jáde láyé. wọ́n ní foundation ọ̀dà aláàmọ̀ engineer kan tó perfect àní foundation ọ̀dà wọ́n ní foundation yẹn ṣe oyè ẹrù ọ̀fọ̀ ni ẹrù ọ̀fọ̀ ni wọ́n miss ní wọ́n fi ṣe foundation ó wá ní engineer kan wà ẹ ti kọ́ dé second floor bí engineer yẹn máa ṣe kí ni ó máa tún ṣe engineer wo ni ó tún ṣe àbí kó destroy gbogbo ẹ̀ bí ká máa pẹ́ nìkan ń bẹ tí ó ṣe dáadáa lábẹ́ ìjọba zalim ìjọba kèfèrí ìjọba àbòsí ìjọba tó ya pátálà la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim ọlọ́run bá ní èmi ò ní yín tẹ̀mí ṣe padà sí yín ó ní bàtà yín náà bá ṣe kí ni tẹ́ bá yí padà ẹ yí padà yẹn láyé káwọn afọ́ ọmọ sọ ẹ yí padà níṣẹ́ wa kìí ṣe lè ṣe kí ni ẹ lè gba bíbí tá a bá bẹ̀rẹ̀ sí sòdodo ọ̀rọ̀ ta ni gbogbo àwọn afa ọ̀ya ẹ kó gbogbo afa jọ ẹ pé president wa ẹ pé governor wa ẹ pé chairman local government wa ẹ̀yọ́ máa yá mi tá a bá sòdodo ọ̀rọ̀ tó sì gbé ọ̀rá jáde ta ní owó rẹ̀ ká ṣe kí ni owó rẹ̀ ká fẹ́ ọ̀rọ̀ wọ̀ létí àbí oníwọ̀ létí ó gbọ́ lọ́wọ́ lóṣèlú ọlọ́fẹ́sẹ̀ wà nínú ìdí ọ̀pọ̀ amẹ́rẹ́ nìkan ìdí ọ̀pọ̀ amẹ́rẹ́ kálukú ó ń gbọ́ lọ́wọ́ lóṣèlú ọlọ́fẹ́sẹ̀ wà nínú ọlọ́fẹ́sẹ̀ fún yóò ní afá dákẹ́ mẹ́ ìgbà mo bù èmi náà bú fún wọn náà ọ̀pọ̀lọ́ ní fífa mi máa ó ní omi ń bẹ lẹ́nu mi o omi pọ̀ lẹ́nu mi fa aliyẹ ń tẹ́kù máa fi ìmọ̀ ahun ó lè wá ní sọ̀rọ̀ ọ̀rọ̀ oníwà sọ tí omi sì ń bẹ ní ẹnu mi ọ̀rọ̀ òní sọ mọ́ tẹ́wọ́ ẹ bá fẹ́ kí n sọ̀rọ̀ ẹ̀rọ mi sí mi lẹ́nu tẹ́wọ́ ti gbowó sápò ọkọ̀ máa gbó bí ajá ni ẹnìkan ò ní gbọ́dọ̀ sọ mọ́ torí owó tó ní ká má jíun ẹjọ́ ṣe kí ni ẹjọ́ ń pín ni wọn na kúlù ní mọ ara rẹ sọdá wọn ní sùúrù wọn lọkùnrin lọ síbi sùúrù àbí wọn ní owó wọn ní káráyé sá wọn lòun gangan ní sufi àbí ipe ọdá káwọn náà ká mọ ṣe sùúrù sùúrù wà ní Islam ó wà nínú kíni ó wà ní Islam kìí ṣe pé nígbà tá a bá wọnú tàṣọ́wù ká tó rí sùúrù ṣe ni bàbá mi gbọ́ ti sọ káráyé sá anabi ni kára yíṣá àbí wọ́n sì hàdí fíìmà yín dẹ́n nọ́ọ̀sì ìtẹ́ fẹ́ káwá lọ́nu tàṣọ́wùfù yẹn ó wà nínú kínní ìkátà ìrọ̀pọ̀ da tó wà nínú ìkátà ìrọ̀pọ̀ da ipò wà nínú tàṣọ́wùfù yẹn ó wà nínú ìsìlámù tánábì mú àbí kò sí méjèmá ẹ̀kára yíṣá ẹ̀já dúró lọ́dọ̀ ànábì ìrà yíṣá náà ń bẹ lọ́dọ̀ ànábì kájọ́ wá pàwọn tiẹ̀ ní wọ́n láyé sá yìí gan-an wọn ọ̀rá yíṣá wọ́n ń kọlu ayé náà ń kọlu wọn ni tàṣọ́wùfù المعاصر البدع فيه بدعة مكفرة وفيه بدعة غير مكفرة ṣé wàá rà àwọn súnfì tì sí àwọn súnfì tilẹ̀ wà nílẹ̀ Yorùbá àwa mọ̀ wọ́n dáadáa ẹ̀yin náà mọ̀ wọ́n dáadáa àrà tí wọ́n ń dá lórí social media gbogbo àwọn àlàmọ̀ àrà tí wọ́n ń dá àrà tí wọ́n ń dá ní ibi ìjòkó wọn gbogbo àwọn àlàmọ̀ àrà tí wọ́n ń dá ìkẹ́kọ̀ọ́ ọ̀pá mọ́mọ́ tọ́wọ́ ṣe jẹ́ nǹkan tó pamọ́ tá a mọ̀ lèyìn máa sọ fún wa pé kíní yìí da á nígbà tá a mọ̀ àmọ́ nǹkan tá a mọ̀ tá a rí tọ́jú pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀dọ̀ àwọn súfì láti sákúò láfi wá di pé adi ahlu sunna wal jamaa ṣé ilẹ̀ nìkan tó máa sọ fún wa pé ibẹ̀ lọ́nà ọ̀pọ̀ àwọn tá a ṣe súnà lẹ́ Yorùbá àtàwọn tá a kéwú àwọn àbá súfì ni wọ́n dá ọ̀pọ̀lọpọ̀ lé kéwú lẹ́ Yorùbá wọ́n sì ṣe wọ́n kú ṣe àmọ́ súnfí pẹ̀lẹ́ bọ kò síbi tí ń lọ lọ́rùn yàtọ̀ tí kò lè wọ̀ ná tóní tọ̀hún bá mọ̀ pé ẹbọ lòun ṣe kí ni lòun ṣe àmọ́ tí ẹ bá mọ̀ ọkọ̀ àrùn òun àtọ́lọ́hún.
àsákò lọ́dọ̀ àwọn mọ̀kádàmù lọ́dọ̀ àwọn àlífà lọ́dọ̀ àwọn bàbá ẹnìkan tó wá dìde lára wa ni wọ́n lè bá àwọn bàbá yẹn gbé ṣe rí àwọn ọmọ yẹn o oyè tí wọ́n ń takò yín wọn ọmọ tí wọ́n ń ṣe ni o súfì ni súnà ni súfì ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ èmi ò kàn tí wọ́n ń ṣe ní súfì fún ọ kọ́ wa mú àyà wá àtàdíìsì tó ní kí wọ́n máa ṣe é tó jẹ́ òmùrù àkàdíyà à ń sọ̀rọ̀ nípa àdìọ́kàn téèyàn mọ̀ pàdé ọlọ́run tó jẹ́ pé òun làkọ́kọ́ ẹ̀sìn táwọn súfì ti fìdí jálẹ̀ ń bẹ̀ ìmí ń bẹ nínú ẹ̀ tí sọ̀yàn di kèfèrí ìmí ń bẹ mẹ́ta jẹ́ pé kò sọ̀yàn di kèfèrí lójú jẹ́ pé tá a bá ní àwọn sùfíà àgbọ̀dọ̀ pé gbogbo wọn ní kèfèrí àwọn tí wọ́n ń hùwà kèfèrí láàrin wọn lápè ní kèfèrí lẹ́yìn ìgbà tá a ti ṣàlàyé fún wọn lẹ́yìn ìgbà tá a ti ṣe kíni tá a ti ṣàlàyé fún wọn. àbá tó ń pèrè aláàbá súnà tó lè bá àfáàgbà Tìjàníyà nílẹ̀ Yorùbá èmi rò pé wọ́n fẹ́ lè ṣe wáàsí fún ni gbà tàríkà tí ń ṣe kọ́mọ̀ ṣe kíni kọ́mọ̀ ṣe mọ́ àṣeyìn lọ́lẹ̀ yà ń kọ́lẹ́jì wọn ni nítorí wọ́n ń ba àwọn alùsùnà jẹ́ àwọn tá à ń takò wọn àwọn tá à ń takò àwọn ṣéwù yẹn èmi wà nù wọn. ìwọ̀n wọn sọ fún àwọn pé ìwọ̀n wọn sọ fún bàbá yẹn pé àwọn ẹni yẹn ó yẹ wọn ọ̀dà kan mọ̀ ní o. àtàsọ́wọ́f oye dídù súnà wà súnà dídù tasawuf tasawuf tiwa táwọn yẹn ń ṣe lẹ̀ Yorùbá yìí ó yàtọ̀ sí súnà gédégédé súnà lọ́lọ́tọ̀ àwọn náà lọ́lọ́tọ̀ ni nínú àwọn àkídà wọn àkídàtu wahdatul wujud Allahu wa suratul alami al-makhluq nínú àwọn àdéhùkàn àwọn Tìjàníyà nìyẹn èmi sẹ́yìn mọ àwọn yẹn dáadáa díẹ̀ náà ni mo mọ̀ nípa Kọ̀dìríyà mo sábà àwọn yẹn náà máa ń lùlù wọ́n sì máa ń fò sókè wọ́n máa ń fúnjà. àkídàtu wahdatul wujud àbá súnà tọrọ ọ̀báyé kọ́lọ́ lè bí àwọn Tìjàníyà yìí pé ǹjẹ́ wọ́n ní àkídà wahdatul wujud àbí wọn ò ní ìtumọ̀ ẹni pé ọlọ́run ló di gbogbo ń tàrí wọ́n mọ̀ wọ́lọ̀ káàkiri ó ti rọ́ lọ́ọ̀ báyìí tọ́ba lórí òní ọ̀rọ̀ lọ́hùn ó rí mi mo ní mo rí èmi náà lọ lọ́hùn ó rókúta ọlọ́run rókúta òkúta náà lọ lọ́hùn ọlọ́run yíra padà lọ́sọ̀rọ̀ ẹ̀ ní gbogbo ń tọ́wà láyé ọlọ́run ní Allahu khaliqu kulli shay ọlọ́run bá ní èmi Allah èmi ni mo dá gbogbo nǹkan ọlọ́run wà lọ́tọ̀ gbogbo nǹkan wà ní ọ̀tọ̀ wa huwa ala kulli shay'in wakil kò sì sí nǹkan tó jẹ́ pé ó wà lé erílẹ̀ ayé tí ó jẹ́ pé ó fara tì mí ọlọ́run ó ṣe kí ni èmi mo jẹ́ wàkìlù fún gbogbo nǹkan èmi mo ní kí gbogbo nǹkan ó máa ṣe Suratu Zumar aya 62 wahdatul wujud nínú súrà wo ló wà nínú aya wo ló wà ọwọ́ ni sufi sunna ni sufi akidatul ulul wal ittihad eléyìí ọmọ lọ́jẹ́ fún wahdatul wujud sẹ́dá akida ẹlẹ́kejì yìí òun jẹ́ ọmọ fún akida wahdatul wujud àwọn ní ìtìkọ́dọ̀ anna Allah ta'ala qad halla fi khalqihi wọ́n ní ọlọ́wọ́ ọba ọ́pọ́sibù fún kọ́ wọnú ara ọ̀kan nínú àwọn ẹ̀dá ẹ̀ àwọn méjèèjì wọ́n jẹ́ máa jẹ́ ẹyọ ọ̀kan kò wá ní sí yàtọ̀ láàrin wọn àtọ́lọ̀ àwọn àgbààgbà Sufi táwọn Tìjàníyà Kọ̀dìríyà gbọ́wọ́ lọ́wọ́ wọn àwọn ni wọ́n gbélé ìkàlẹ̀ fúnra wọn àwọn philosophers ni nínú àwọn philosophers tí mo ní wọ́n wọnú Islam lẹ́ẹ̀kan tí mo ní wọ́n gbé ìròrí ẹ̀sìn wọn wá wọ́n sì wáyà fún wọn wádìí sí fún innani ana Allah la ilaha illa ana ọwọlé lọ́dọ̀ rẹ̀ àbí ọwọlé lọ́dọ̀ rẹ̀ innani ana Allah èmi lọ́lọ́hùn ẹ bí wọ́n ṣe ń fọkọ ọlọ́ ṣeré innani ana Allah ẹ̀rí tí a fà Tìjàníyà máa sunkún innani ana Allah olóhùn ni Allah wọ́n ní ẹ̀rí Fìràwọ́nà tó ní wàkọ́ọ̀lá ana rabbukumul a'la tó sọ yẹn wọ́n kọ̀rẹ́ẹ̀tì torí pé ọlọ́run náà ló di Fìràwọ́nà ló di ọlọ́run laqad kafara alladhina qalu inna Allaha huwal masihu ibn Maryama ọlọ́run ní gbogbo àwọn tó bá ní
ọlọ́run ọba padà di anabi Isa padà di Allah. inna Allah huwa inna Allah huwa al-masih huwa Allah. ọlọ́run tó bá ní Allah huwa al-masih anabi lọ́lọ́run sọ pé kí ni anabi lọ́lọ́run sọ pé kèfèrí ni Suratul Maida aya 72. Ibn Arabi tó wá gbèrò rí ìkalẹ̀ Ibn Arabi yìí ọ̀rọ̀ rẹ̀ ni wọ́n fi ń sẹ̀rí tẹ́ bá wà ní májìlìsì tẹ́ wà ní wàsífà àbẹ́ wà ní ayélálà nígbàgbé ní ayélálà wọ́n mọ́ ìjókòó rọ̀lẹ́ ẹjọ́ jimá ni wọ́n ṣe kíni ni wọ́n ń pè bẹ́ẹ̀ wàsífà ńkọ́ tẹ̀yìn mọ́gárì ojoojúmọ́ ẹ̀yìn mọ́gírì ojoojúmọ́ ni wọ́n pè ní kíni wàsífà wíìlìdì ńkọ́ àwọn ọmọ ẹgbẹ́ méjì wíìlìdì wọ́n sì tún ní wíìlìdì sọ̀bá yìí mi tí wọ́n ń ṣe èyí ò fi kàṣí káṣí sọ̀bá wọlé mọ̀sáta náà mi fi kàṣí níka ọ̀tọ̀ ní tọ́mọ̀ ṣe kíni ọ̀tọ̀ ní tọ́mọ̀ ká yọ ká láàárọ̀ láàsìmí yóò ṣe láàárọ̀ yóò ṣe rọ̀lẹ́ láàsìmí lẹ́yìn àṣùbà lẹ́yìn àlásàrì àṣìkáàrù táwọn níbi ní a máa ṣe kọ̀mọ́ lẹ́yìn àṣùbà àti lẹ́yìn àṣírí kọ̀mọ́ yẹ èyí tí sẹ́wù gbé kalẹ̀ ló ṣe kíni ìlọ́mọ̀ Ibn Arabi ó ti òun lọ sọ fún wọn àwọn jahamiya náà lákìdá yẹn àwọn halaj nínú àwọn àgbà sufi àwọn náà sọ ọ̀kan ni wọ́n ní wọ́n mọ̀lẹ́ kálíbù wọlé kẹ́nsìrù mo ṣàlàyé nínú kíkẹ́ ti Tìjàní àti mo ṣe ẹ̀yin tí ọba láǹfààní rẹ̀ kó lè wo wọ́n mọ̀lẹ́ kálíbù wọlé kẹ́nsìrù ìgbàgbọ́ sufi Tìjàníyà kó tó lè jẹ́ mùkádàmù yóò ṣe tẹ́ríbíyà yóò ṣe tẹ́ríkíyà yóò kọ́kọ́ gba ọwọ́ wàsífà ọwọ́ àjọyìn ẹgbẹ́ membership lẹ́yìn jamata níbi gbé kalẹ̀ yóò tún wọn pèrè ní ọmọlẹ́yìn Ṣéhù Tìjàní tọ́ba ti ṣe wàsífà tán oyè tọ́ba ti gbọ́ ọwọ́ tán yóò mọ̀ wá ṣe wàsífà lẹ́yìn magiri tọ́ba ti ṣe wàsífà tán yóò mọ̀ bá wọn ṣe hailala níjọ́ kínní níjọ́ Friday tọ́ba wa ti wá wọ́n Friday dáadáa wọ́n wá introduce kúfúrú sí ìpè kọ́ wá di kèfèrí lábẹ́ Ṣéhù Tìjàní kí ni kèfèrí náà wọ́n ní kọ́ wá ṣe tẹ́ríbíyà wọ́n ní ànábì jáde látara ọlọ́run bá aláwọ̀ wá dá gbogbo tí ó ń bẹ ọlọ́run dá látara ànábì ni wọ́n fi ń pè ànábì ní sayyidul wujud aṣíwájú gbogbo ń tọ́lọ̀ ń dá tí o bá ń gbọ́ àwọn ọ̀rọ̀ yìí ò ní mọ́ tó fà ìròrí yẹn wọ́n pàṣẹ tó bá ti pàṣẹ tán tẹ́ríbíyà ó ṣe tẹ́ríkíyà ó ṣe tẹ́síkíyà tẹ́síkíyà tó láwọn ń ṣe náà nìyẹn o àwọn ń fọ ẹ̀mí mọ́ wọ́n dẹ̀ ń fi kèfèrí sínú ẹ̀mí ni yóò wá gbà pé ọlọ́run ní gbogbo ohun tó wà láyé ìpè Allah súrọ̀tù al-alami al-makhluq Allah oye súrọ̀tù al-alam al-makhluq gbogbo tọ́lọ̀ ń dá ìpátá tọ́jú alamu yìí ó ṣe Allah ló yíra padà lọ́dà bẹ́ẹ̀ àgbà Tìjàníyà Sufi tí ọba ti gbàgbọ́ kò lè jẹ́ bùkádàm lọ́kàn ni wọ́n fi ní wọ́n mọ̀lẹ́ kálíbù wọlé kìnsìrù ó ní ajá àtẹlẹ́dẹ̀ ilá ìlàhùn náà ó ní ebi ọba wa náà nílọ yẹn wọ́n mọ̀ nílá ilá rọ́ọ̀hìn bó ń fẹ́lẹ́ kàní sátì ó ní baba alàgbà tí ń lago ń ṣọ́ọ̀ṣì ó ní Allah náà lóde baba alàgbà agogo tó gbé lọ́wọ́ náà Allah ni ìròrí wọn ni ẹ lọ́kàn ni wọ́n ló fi ní wáyé dá àbùsọ́dítà ní àbùsọ́dítà wo onítọ̀ bá ti rí mi ò ti rọ́lọ́hún wáyé dá àbùsọ́dítà ní tọ́wáyé sì rọ́lọ́ náà ò ti rí èmi náà mọ̀ wọ́lọ́ káàkiri mọ́ as-sunnah ìtọ́wà ní sunna táwa ń tẹ̀lé ní kí wa'budullaha wa la tushriku bihi shay'a máa ń sin ọlọ́run ọba aláǹkan mọ́mú kankan wáyé kó fi sẹ́gbẹ̀ẹ́ ọlọ́run wà lọ́tọ̀ gbogbo tó dá sí kí ni ó wà lọ́tọ̀ ni àwọn máa wá sin ọlọ́run nìkan gbogbo tó dá yà ní sí kí ni àní sìn àtàsọ́wọ́ fún iná àkídà wọn àkídà tó lè istighatha bàbá tí ẹni tó lòun pèrè ní sunna yìí tó lọ lè bá bàbá yẹn ó sì ń fi rinlẹ̀ dọ̀la yìí pé istighatha ẹ̀sìn ni ó ní istighatha ẹ̀sìn ni bàbá náà ṣe ẹ̀ka lábòkù kan ó ní bí wàá jẹ pé àníyàn yín da ẹ̀ bá ti ráyè wọlé ń sọ fún sùn ní pé àníyàn rẹ̀ ṣe kí ni àníyàn rẹ̀ da pé tí ẹ̀ bá jẹ pé àníyàn rẹ̀ da ni ìbá ti ráyè wọ ilé wa bọ̀ òun torí pé wọ́n gbàlejò súnà bí wọ́n ṣe bó ṣe wọ́gẹ̀ wọ́n yà wọ́n lẹ́nu pé ṣé súnà sì ni wọ́n àbí súnfí
nígbà sì dọ̀wọ́n ó jẹ́ oyè wọ́n pé súnfì ni lòun òun kàn ń pàpè mọ́ra súnà ni torí ẹnìkan ò ní gbọ́ àgbọ́yé súnà bó ṣe yẹ kó gbọ́ kó wá mú súnfì kó wá mú lójú ọ̀nà tá a máa ń tẹ̀lé àánú mi wọ́n sì gbogbo àwọn ọmọlẹ́kẹ́ tí wọ́n tẹ̀lé àwọn ọmọlẹ́kẹ́ tí wọ́n tẹ̀lé àfà àwọn ọmọlẹ́kẹ́ yìí àfà ti pàṣẹ sínú ọpọlọ wọn yìí pé irú àwọn bàbá báyìí àwọn ní kẹ́ ẹ máa tẹ̀lé o ó ti dọ̀rọ̀ wọn rú àbí tó bá gbọ́ nìkan ni ó ti sákò àlìsítì gáàsà lọ́jọ́ Tìjàníyà ẹ̀sìn ni bìgẹ́rì ńlá kìí ṣe pẹ̀lú ọlọ́run o ká máa ké gbàmí lọ sọ́dọ̀ àwọn òkú wọn a máa ṣe àwọn kọ̀díyà náà ń ṣe ya Rasulallah khudhi biyadi fatadarakini wa anta abi ìwọ òjíṣẹ́ ọlọ́run gbà mí mọ́sà ìyọmí kò mi wàhálà ìwọ ni bàbá mi àfa àwọn àgbà àwọn kàdíríyà ní Haúsá òun ló gbélé ìsìn wọn lẹ́nu tó ní kí wọ́n máa wí tí wọ́n sì ní sọ̀rọ̀ tí wọ́n ń wí nìyẹn ya Rasulallah ṣé ya Rasulallah yìí ló wà ní Quran àbí ya Allahu tani gba yẹn jama anabi ani wala takilni ila nafsi tarfata ayn anabi ni wọlọ́n ya hayyu ya qayyum bi rahmatika astaghith ẹ̀rí bi rahmatika ẹ̀rí tó wà nínú sunna kí wọ́n ní sufi àti sunna kankan náà. ya sheikh Ibrahim gawzon lili wara agithini bigaizi kafal munatan fili kara la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha lámàfò bí òǹtó ẹ̀mọ́tẹ́gbẹ̀ lóǹtó ẹ̀mọ́fò sókè ẹlòmíràn máa sunkún ma yá ṣe ìbò yóò máa sun ẹkún àdìyàn náà pa lẹ́kún káwọn yẹn lè bá àdòpọ̀ ojú ọ̀rẹ́ ní síkíní ojú ọ̀rẹ́ lọ́wọ́ ìdí sì ń ṣe yẹn ẹ̀bọ̀n tí mú yẹn wọ nẹ́tẹ̀yìn ò ní jáde mọ́ ni. ọlọ́run ní istaghithuna rabbakum ọlọ́run ní ṣe bí ẹ̀yin ké gbàmígbàmí wá bá rọ́bù yín rabbakum ní táwọn akànú Kùránì yẹn má dá sùn fún ọkọ̀ bá súnà kó o sì gbọ́dọ̀ dá súnà ọkọ̀ bá sùn fi tó o bá ṣe súnà máa kún mẹ́ lẹ́gbọ́wọ́ Tìjàníyà ẹjọ́ mọ́ lọ́kọ̀ ọ̀la àmọ́ kọ́ máa sọ fáwọn èèyàn yìí pé súnfì àti súnà kankan náà ni ní ìráyé sá wọn pè bẹ́ẹ̀ sáwọn ní ìráyé sá tẹ́ndọ̀ ọ̀rọ̀ rú sára àwọn yẹn láti mú súdù sẹ́sùdù nìyẹn nídìí bẹ́ẹ̀ ẹ̀yọ́ màá yá mi ìtumọ̀ yá sí Ibrahim ni pé wọ́n Ibrahim agísí nígbà mí o gáúsùn lílì wàrà torí wọ́n ni ẹni tí ń gba gbogbo ayé ẹ̀dá kò sẹ́ ìsìláàmù nìyẹn wàláì kìí ṣe ìsìláàmù. anabi Muhammad sallallahu alaihi wasallam ani ya hayyu ya qayyumu bi rahmatika astaghith bi rahmatik anabi Ọlọ́run máa ń ké gbàmígbàmí lọ́lẹ́ anabi Ọlọ́run bá ní anabi máa ń ké gbàmígbàmí lọ́dọ̀ rẹ̀ anabi ké gbàmígbàmí lọ sọ́dọ̀ ẹ̀dá Ọlọ́run àwọn eléyìí nìkan tí wọ́n àwọn sẹ́wù yẹn bá gbọ́ tí wọ́n gbọ́ táwọn àfa wí àbí wọ́n gbọ́ àbí wọ́n kà nínú tírà tí wọ́n bá ti rí ẹ̀rí tí wọ́n bá fi tẹ̀lé mọ́tò kò fara wọ́n kú ní kèfèrí ni torí pé dáwọ́ tó gẹ́rù láyé ṣíríkì àdúrà wọlé ìbádà anabi ní àdúrà kama ní kátàwọ́ anabi ní ẹ̀sìn ní wala yushrik bí ibadati rabbihi ahada ọlọ́run ní ẹgbọ́dọ̀ mẹ́ni kẹ́kẹ́ tó wọ́n fún ní ìbádà tẹ̀ ń fún mi kúlídé wùlá àwídù rahman ayyama tẹ́dù falahul asmaul husna ọlọ́run la pé bàbá tó lè báyìí ó ti fi ṣe odidi wáàsí lé tẹlifíṣàn bàbá yìí ti fi ṣe odidi wáàsí lérí tẹlifíṣàn ìpè ìsìgáṣà dá àwọn sì máa táwọn ń ṣe ìwọ wá yá àbàrà olè bá wọn ní ojú ọ̀nà wọn àwọn ni wọ́n ń ṣe dáwà ó láwọn ni wọ́n ń ṣe dáwà oníṣẹ́ láwọn súnà yẹn àwọn ò ṣe dáwà o wọ́n náà sì gbọ́dọ̀ ní oníkíni onísúnà nínú àwọn àkídà súnfì oní àkídà tó tawhid al-adyan kádà gbogbo ẹ̀sìn papọ̀ afa abunu arabi ọsọ nínú tírà tí wọ́n pè ní al-fusus volume 1 page 158 ó ní ma ahadun min al-alami illa ala sirati mustaqim tawhid al-adyan ni pé gbogbo ẹ̀sìn tí kálukú ń ṣe yẹn ẹ̀sìn tọ́lọ́run fẹ́ ká máa ṣe náà nìyẹn ẹni tí ń so orò ẹ má dá aláàmú ọlọ́run ló pa wọn láṣẹ ká máa ṣe ẹni tí ń ṣe gúngún ọlọ́run ló pa wọn láṣẹ ká máa ṣe
ẹni tí ń bọ ẹni tí ń lọ ṣọ́ọ̀ṣì ọlọ́run lọ́pàá láti kọ́ mọ́ lọ. àkídà Sufi ni o Ibn Arabi àwọn ọ̀gá wọn lọ́sọ̀rọ̀ yẹn ó ní kò sẹ́nìkan nílé ayé oyè àfikọ́jẹ́ pé wà lójú ọ̀nà sirata mustaqim ó ní pé nítorí pé ọlọ́run ọba Allah ló ní kọ́ máa ṣe àṣẹ ọlọ́run náà sì nígbà tó ọlọ́run tó ní kọ́ máa ṣe yẹn nítorí dáná ní ṣe. tẹ́bá ní ẹnìkan ẹni dà láàmú wípé kọ́lá kọ́kọ́ wá gba Islam àgbà Sufi tó bá kọ́ǹkì dáadáa tí èsì àwọn tán kàn tẹ̀lé wọn táwọn ń jẹ́ olókọ yóò mọ̀ wípé kílẹ̀ ń dara yín láàmú sí kí ló dé ṣe kíni tẹ̀ ń dara yín láàmú èyí tí ń ṣe yẹn náà ọlọ́run ń sin sẹ́yìn wà ní Islam wa kí làwọn anábì ọlọ́run wá ṣe láyé àtàwọn ẹni rẹ àtàsọ́wùf àkíkọ̀ nínú àwọn ìrújú wọn wọ́n ní àkíkọ̀ wà ṣẹ̀ríà wà wọ́n ní àkíkọ̀ alukoran lahu maani àkíkọ̀ wàláhu maani ṣẹ̀ríà wọ́n ní ṣẹ̀ríà ní àwa onísúnnà ọlọ́run ní mọ́ mutí kò ní mú ọlọ́run ní mọ́ jalè kò ní jalè ọlọ́run ní mọ́ ṣe ṣìnà kò ní ṣe ọlọ́run bá àlà oní ọ̀yá ọmọdékùn ẹbí pọ̀ yóò máa sáré káàkiri ipe gbogbo tó wà nù alukurani yẹn zọ́ọ̀hìrì rẹ̀ ẹ̀yin ń lò ó ẹ̀yin tẹ́jọ́ ṣẹ̀ríà àwọn oníṣúfì àwọn làwọn ọmọ bátìní làwọn ọmọ kíni bàtìní ni pé ó yàtọ̀ sí tẹ̀yìn gbóyè yẹn tó lọ́ọ́ máa ní ẹ kírun kálọ̀ mọ́sálásí kálẹ̀ kírun làwọn gbóyè àbí lọ́dọ̀ Sufi oye ọ̀tọ̀ ní tóun gbóyè ní tóun gbóyè ni pé kájẹ́ kọ́kàn wọ́n sọmọ́ lọ́hùn sílẹ̀tú sọ́lá lọ́kàn náà wọ́n ní lọ́rin bàbá yẹn ti kú ó ní sọ́lá túnà wàṣìlú náà ó ní irun tiwa òun ni ká sun ẹ̀mí wa mọ́ lọ́hùn sọ́lá túnà ẹ̀dá kún ní sọ́lá tó ànábì Muhammad yóò wá jòkó lẹ́yìn ó ní taraktu sọ́lá takùn èmi ò ní báyìí kírun mọ́sálásì fa inni usalli bi Makkata Mákà làwọn ti ń kírun ọ̀daràn àjòkó ní yàrá onímọ̀kà lòun ti ń kírun ayọ́mọ̀yá mi gbogbo àwọn wọ́nrawọ́nra yẹn kò sí ààyè fún mọ́lẹ̀ Yorùbá kí gbogbo àfáà Sufi ó tètè darapọ̀ mọ́ súnà jẹ́jẹ́ kọ́jọ́ tó lọ àwọn ọmọ rẹ ti ń di súnà wẹ́lẹ́wẹ́lẹ́ fa ọmọ rẹ ti gba súnà wọ́n náà tètè gba súnà kó tó kú àti bọ̀tá òní dá téèyàn bá gba súnà o kọ́lọ́mọ́sá sànú ẹni kọ̀ọ̀kan wa anabi ní taraktum ala al-mahajjati bayda anabi ní kò sí ìrújú ní ẹ̀sìn tó ń gbé kalẹ̀ gbogbo ẹ̀ mọ́ ọmọ kanga ni ọ̀pọ̀lọpọ̀ àwọn mutasawwifun nílẹ̀ Yorùbá Sahara wọ́n máa ń ṣe oògùn ní gbogbo wọn obìnrin insof ní gbogbo wọn o àmọ́ 80% àwọn Sufi ológun ni wọ́n bàbá tí wọ́n lọ lè kí yìí bàbá lọ sọ pé ẹ̀yin ọmọ yìí ẹ wá ní ẹni kámá kàkà kámá lọ tẹ̀sùbá ọmọ yìí ká ní kámá kà kámá kàkà ìyá tí ó jì ọ́ ń jẹ kankan lọ́wọ́ tó bá jẹ tẹ́ ń bọ̀ wá bọ̀ ètí bàbá ń sọnù èyí ń kéré bàbá yẹn ní ẹ̀yin tẹ́ dé tẹ́ ń pẹ́ra ní alùsùnà ẹ wá dé nísìnyí ẹ sọ fún wa yí pé gbogbo àwọn nǹkan tá a fi ń sagbára kádàánù ọlọ́dẹ mùsùlùmí ọlọ́dẹ tó lọ sínú igbó tó lọ lè ṣọdẹ àwọn àlìjànú wọ́n wàá bá àwọn ẹranko burúkú wọ́n yọ sí ọwọ́ ní nǹkan kan tí fi ń dáàbò bora rẹ̀ tó so mọ́ra ẹlẹ́bọ nìyẹn ẹbọ tínú yẹn bàbá yìí ni èyí tí ń pèrè ní alùsùnà lọ́lọ́ lè bá lórí ojú ọ̀nà ni wọ́n wà. lábúdà ń tatuba ila Allah ọ̀dọ̀ ọ̀yàn kò lè túbọ̀ lọ́dọ̀ Ọlọ́run ẹ wo àwọn ẹ̀dá tó ti wo kílìpù yẹn ẹ wo àwọn eré tí wọ́n ti dàrú ẹ wo àwọn èèyàn tí wọ́n ti ṣì lọ́nà lérí pé àfẹsọ̀sẹ̀lú ẹ jẹ́ á wo àwọn bàbá tí wọ́n súnmọ́ àwọn gọ́fúnà tí wọ́n súnmọ́ àwọn olówó àwọn lọ́lá ká há da gbogbo ẹ̀ papọ̀ kí á lè rí òṣèlú ṣe òṣèlú Ikhwan Muslimun kò sẹ́nìkan tí ò ní tẹ̀sáàbù pẹ̀lú Ikhwan Muslimun tí wọ́n mú ọ̀rọ̀ àkídà ní pápánbarì àkídà ní máa ń fúyẹ́ jù nínú kíní nínú àlámọ̀rí wọn bí wọ́n ní ẹ̀dákun ṣe mòlúdì tàbí ọ̀dà kẹ́yìn ní mòlúdì àwọn nǹkan àwọn afá kan lọ da àwọn afá kan ní ọ̀dà wọ́n pín
wọ́n pín lérí tí wọ́n ò sí lásìkò ànábì àwọn tí wọ́n ń ṣe gan wọ́n sọ pé lẹ́yìn 100 ọdún mẹ́ta tá ànábì lọ ní àwọn ọ̀gá àwọn dá kalẹ̀ wọ́n wá bí àwọn ìṣúná wọn làwọn afa pín lérí ẹ̀ kí báwo kò sí pínpín mọ́ ìjọba ń ṣẹlẹ̀ lásìkò ànábì àbásìkò àwọn sàhábà ẹ ti yé táwọn sàhábà wá pín lérí ẹ̀ àmọ́ ni wọ́n pín ọ̀dọ̀ ọ̀rọ̀ nìkọ́ọ̀bù ọ̀rọ̀ wájibù ni mùsàábù ni wọ́n pín àbí wọ́n pín torí pé lásìkò ànábì ó ṣẹlẹ̀ àmì lẹ́yìn kò ṣẹlẹ̀ lásìkò ànábì ìtọ́ yẹ kó sọ ni pé mòlídì ò sí nínú kíní nínú ẹ̀sìn káṣí lójú tọrọ àmọ́ nítorí pé àwọn tí wọ́n fẹ́ kórora tí wọ́n fi ṣòṣèlú àwọn onímọ̀lúdì ń bẹ ní àárín wọn gbogbo ó sì máa pín gbogbo mọ́ṣálá ó máa pín ni gbogbo mọ́ṣálá ó máa pín lọ ni torí kí wọ́n lè jàre àwọn eléyà àtàwọn tí wọ́n wà lọ́hùn yẹn kọ́jẹ́ pé àwọn méjèèjì ni wọ́n ṣe kíni ni wọ́n wà lọ́dọ̀ wọn ẹ̀sìn ó dàrú mọ́ wa lọ́wọ́ bá wọn ọ̀sẹ̀ nìkan tí wọ́n máa wò yíran lérí yẹn ẹ̀yọ́ máa yá mi àwọn Súfí ń so oògùn àfàwọn díẹ̀ wọ́n ń ṣe idán wọ́n sì ń ṣe oògùn wíwé gbogbo ẹ̀yin tẹ́ ti gbọ́dọ̀ àwọn àfáà Súfí kọjá ẹ̀ ń wé nǹkan abẹ́ ìwé nǹkan àbí tó bá tarẹ̀ ọ lọ sàárẹ̀ òkú ó lè rí nǹkan mọ́bẹ̀ ẹ lo etí omi òkun àbí kẹ́ ẹ lọ omi tí ń sàn gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú oògùn wọ́n fi ìwò kọ́lé ìwọ́n tó ń gbọ́ mi ń sìn ṣéwù tó ń tẹ̀lé wo àbáwọlé rẹ̀ tó bá ti dàárọ̀ la tó bá ti rí wò ń bẹ̀ má lọ́dọ̀ ẹ̀ mọ́ ìwo ní fi ń sọ̀ra kì í sọ lọ́hùn ẹlẹ́bọ ní máa ń fi ìwo sọ̀ra ẹlẹ́bọ ní máa ń fi ẹfá ta ha mọ̀lú ṣe kínní ní máa fi ń ṣe oògùn sọ síwájú ilé ẹ̀yọ́ máa yá mi ẹ̀ rí ọ̀rọ̀ oògùn wọ̀mí sáré ní fasadi fẹlẹ̀ ókọ́ di ó wà ní Al-Qur'an ẹlẹ́bọ ní ẹni tí máa ń sọ oògùn ọlọ́run láburú ni kéèyàn máa lọ nǹkan kọ́ máa wá fi atẹ́gùn síbẹ̀ kọ́ máa pọ̀fọ̀ torí pé ẹ̀yin lẹ́yìn máa wò pé oògùn ló gbé lọ́wọ́ kí lòun ń wò sí Allah tó bá mú erí olóńgbò lọ́wọ́ báyìí tẹ́yìn pé oògùn ní màá ń ṣe yìí alẹ́ ẹ̀dá kan mà olóńgbò ò sí lánàá àbí olóńgbò padà wàá wà lẹ́nìí àṣẹ ta lolóńgbò fi dáyé kó wáyà kúnlẹ̀ mo ló ti jáde lẹ́ni ọlọ́run wọ́n wá jáde tán lọ́wọ́ di kíni lọ́wọ́ di olóńgbò nítorí ẹ̀lẹ́ni ọlọ́run ọba onídìí tó ti padà sẹ́nu ọlọ́run tó bá padà yá Allah philosophy lásán ìròrí yẹn anabi Dáúdà ọkọ wa anabi Nuhu ọkọ wa anabi Nuhu ní káwọn èèyàn máa sin òkúta mọ́ àbí anabi Nuhu òrókúta lọ́lọ́run anabi Muhammad ní ká máa sin Láàtà àti Uzza mọ́ anabi ní ká máa sin Láàtà àti Uzza mọ́ anabi ò rí Láàtà àti Uzza ní kíni ajẹ́ pé ìròrí yẹn fail ẹ̀yọ́ màá yá mi kọ́lọ́mọ́sá ìṣàánú wa àkídà wọn pọ̀ àmọ́ torí àsìkò wa ká máa jòkó sí etí sàárè ká máa lọ lé sàdúà ìwọ́n débi sàárè rí gbọ́n lé sàdúà ní etí sàárè àbí tó bá lọ tẹ́kọ̀ sàdúà fún wa tó wà mẹ́ kọ́ dẹ̀ jáde Súfì ó jòkó lẹ́gbẹ̀ẹ́ sàárè wọ́n dùn ó wọ́n lọ kiri ká sàárè kí lẹ́yìn wá lọ sàárè bàbá tó wà nínú sàárè gan ó ní ìdí àdúrà yín ẹ̀ wọ́n lè bá kọ́ bá yín sọ fọ́lọ́hún ẹ̀ ń fọlá rẹ̀ bẹ́ lọ́hún kò sínú ẹ̀sìn Islam tá à ń ṣe àwọn kan ní Sudan àwọn máa ń tàwáfù sàárè ni bá a ṣe tàwáfù Káàbà yẹn gẹ́lẹ́ bẹ́ẹ̀ wọ́n ṣe máa ń tàwáfù sàárè àwọn ṣé wọn Súfì náà ni máa ń ṣerú ẹ̀ káwọn alúwà ká má jáde ká má kírun jama àti jimá lóṣù mẹ́ta mẹ́rin ta ní ṣe jama ṣé ẹ̀rí wà fún yẹn àfa wa ní Súfì súnà ní Súfì mọ́mọ́ sọ́mọ́ bóyá tó bá mọ̀ nípa Súfì kó o lè wádìí wọ́n lè lọ́dọ̀ wọn Ọlọ́run fẹ́ gbowó kí wọ́n fún ọ ní àwọn ìrìn àjò tó rìn ọ̀ sàkó mẹ́ ẹ́ ìtẹ̀ ń ṣe bẹ́ẹ̀ yìí ìtẹ̀ Yorùbá sì mà èèyàn máa ń béèrè ni ẹ má dá wa padà sẹ́yìn ilẹ̀ Yorùbá mọ́ ẹ má dá wa padà sẹ́yìn àwọn míì máa ń ṣe bí wèrè wọ́n ní má ti ṣubú ni ẹ̀wọ̀n náà wọ́n má ti ṣubú nínú Súfì òun náà ni pé kó múra bí wèrè ọ̀kan wá bá àwọn fámìlì wa kan lọrin wọ́n ní mọ̀jẹ̀sùbù ni bí ìwèrè wọn máa múra yóò wá ní ìṣàdúrà fún yín gbogbo yín lọ́dọ̀ yín ó gbà ó ẹ lówó òun ò sì ní òun ń béèrè owó àdúrà ó sì lẹ́nìkan ó ṣe kí ni ẹnìkan lówó gbogbo àwọn dèdèrè yẹn kò sẹ́nìkan tí wọ́n bá yín ṣe rẹ̀ mọ́ wọ́n wá jòkó lẹ́ẹ̀mọ́ tó béèrè ó ní lẹ́ni tí wọ́n sọ fóun ẹ̀rí tí wọ́n sọ fóun ni pé kírètì ẹyin kan ó gbọ́dọ̀ débí
kẹ́sì ṣe gbogbo ẹ̀ kó jiná ní ma sáré káàkiri làwọn aláìmọ̀ kan ma sáré ká àgbà tó wọ́n wá ẹyin kírètì kan wọ́n sì ṣètò jiná ìwà ń fọkọ̀ kaba yìí ń bo oúnjẹ wọ́n ní eléyìí ẹ̀ ṣe wèrè èyí tó bí wèrè ni ó yẹ kó jù ú nù nígbà tó bó tán ó bó kejì ó bó kẹta àgbà tó jẹ kírètì kan tán lọ́wọ́ rẹ̀ jú lórí ọyọ tẹ́wọ́ wọ́n ní wèrè ló wá bá yìí àwọn yẹn ni wọ́n pè ní alimọ̀jì zub wọ́n ní wòlíì ọlọ́ni wọn ò ní fẹ́ káwọn èèyàn mọ̀ pé wòlíì làwọn máa ṣe rán dandan àwọn ìyàmọ̀yàmọ̀ jákujáku inú ẹ̀sìn wo nìyẹn wà inú ẹ̀sìn oṣù fi lọ́wọ́ kò sínú súnà ẹni tó kọjá síbá fi 50 sọ́rùn búlálà wọ́n rán búlálà sí wa o muhammadu rasulullah èyí táwọn mọ̀ nìyẹn tó bá tètè kúrò nínú ìjọ búlálà ọ̀wọ́ ná muhammadu rasulullah kìí ṣe muhammadu oye búlálà ẹ̀yọ́ mọ̀ yá mi yóò kọjá síbá fi 50 sọ́rùn yóò lo gọ́bù bí mẹ́jọ yóò fi òkà bí mẹ́fà sọ́wọ́ àbí mẹ́wàá lẹ́yìn náà yóò wá fi aago bí mẹ́jọ yóò fi so ọwọ́ fìlà mẹ́rin papọ̀ yóò wọ sọ́ọ̀sì rẹ́dì sí ẹsẹ̀ òsì green sí ẹsẹ̀ tọ̀tún yóò wá tan àtọ̀pọ̀ lágò kan ọ̀sán yóò mọ̀ gbé káàkiri nínú ìtumọ̀ Yorùbá wèrè làwọn bá sí àmọ́ nínú ìtumọ̀ Súfì wòlíì wọ́n ní ẹ̀fílẹ̀ òjàlálí ni o ìtọ́lọ̀ ní kó mọ sílé ní ṣe kí ni àwọn bàbá ni wọ́n fara hàn lójú oorun o wọ́n pàdé kan lọ́dọ̀ àdúgbò wa ó kó tẹ̀sán bá sọ̀rùn níbo lẹ́ ń lọ ó ní wọ́n kàn ní kó wọn mọ̀ ní káàkiri láàrọ̀ níbo lẹ́ wá ń lọ olóhùn mọ̀ ó ní wọ́n kàn ní kó wọn mọ̀ ní káàkiri tọ́ba padà yà wọ́n pè ń padà wọlé ọlọ́mọṣẹ́ sọ wàmí aburú bẹ́ẹ̀ ṣé Súfì tán ní súnà ṣé súnà nìyẹn jàmọ́ lẹ́yìn náà ká máa fa okò àlìjànú ọ̀pá àfáà tó gbẹrẹ ló wà lóṣùnà yẹn tọ́lọ lè bá gba Súfì yẹn bàbá yẹn ń fọ̀pá yìí sì ń sọ tá ń gbọ́ ètò fi ń da àfànulẹ̀ àhámùsọ̀láwọ̀ láwùn yásù ń bẹ lọ́wọ́ ẹ̀ ṣé àhámùsọ̀láwọ̀ láwùn yásù súnà nìyẹn nínú àyàwó lọ́wọ́ nínú àdìsí wọn ló ti kíni iná lọ́wọ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa yá sí jakasisu yá dámúdámà yá ìlú yá bánfàlájù gbogbo àwọn ìmọ̀ wàrà lọ́wọ́ pẹ̀lú èṣù báwọn okùn ọ̀dọ̀ wọn orúkọ àlìjànú lẹ́yìn náà wọ́n á máa jó wọ́n á máa lùlù ẹni bá máa jójó tó bá ti kó ń ṣẹlẹ̀ ó ṣe àdáni lọ́nu kíni nínú Súfì ó kù nílé bọ́ọ̀lì náà ni bí wọ́n ṣe ń jó lájò tàkìtì nínú ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń jó lọ́dọ̀ àwọn kàdìríyà gbogbo ẹ̀ ti wà lórí YouTube tó ṣe kíni àwọn international wà àwọn local ṣe kíni àwọn local wà kèésì àwọn Yorùbá nìkan ni wọ́n ń ṣẹ̀sìn tá a sọ yìí ó rí Lárúbáwá pẹ̀lú orúngbọ̀n ó rí òyìnbó pẹ̀lú orúngbọ̀n tọ́jà pé wọ́n máa ṣẹ̀sìn wọ́n làwọn ń ṣe kíni àwọn ń ṣẹ̀sìn ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa àdáìyá àṣìyásí àdáìyá àṣìyásí gbogbo ẹ̀ táwọn gbogbo pèpè lọ sójú ọ̀nà Ọlọ́run kọ́ máa pèpè lọ síbi súnà Nábì wa Muhammad gbogbo ẹ̀ táwọn fẹ́ ṣòṣèlú kọ́ yọra kúrò nínú ẹ̀sìn torí pé o lè máa torí ayé kó o wá máa bọ̀rọ̀ ara ẹ jẹ́ ká máa pọ̀ òkùnkùn ní mọ́lẹ̀ ká máa pè mọ́lẹ̀ ní òkùnkùn bó ṣe jẹ́ pé àwọn tí wọ́n ń pèpè sínú súnà a rí àwọn kan nínú wọn táwọn náà ń pèpè tí wọ́n sì ṣe alùkíní alùsùnà irú ẹni tó gbà pé ẹni bá fi spoon jẹun gbogbo iṣẹ́ rẹ ti bàjẹ́ ọ́díò rẹ̀ ń wà lọ́wọ́ mi bí ẹni bá fẹ́ gbọ́ ó ní mọ́ni àkàlà bèlèmílẹ̀ akọ̀ wa ya'lam anna dhalika kufr faqad habita jami'u amali ọ́díò rẹ̀ wà lọ́wọ́ mi bí òun náà lóun gbogbo sínú súnà ni àbí ó ní wọ́n bá fi spoon jẹun tó sì mọ̀ yí pé kéèyàn máa spoon jẹun yí máa yọ̀yàn kó inú Islam ni ó ní gbogbo sẹ́yìn ti bàjẹ́ lọ́dọ̀ Ọlọ́run àti lálẹ́ àti kékeré yóò wá wọ nẹ́gò ní jáde mọ́ ọ́díò rẹ̀ wà ń bí tó bá fẹ́ gbọ́ kí n bọ́ wá. wọ́n yẹ pé àwọn yẹn ní sàlàfíà kí ni wọ́n pè wọ́n tàlàfíà tàlàfí nìyẹn kì í ṣe sàlàfí àwọn yẹn ń bà nǹkan jẹ́ ni wọ́n ní tàlàfí ẹni tí ń bà nǹkan jẹ́ ni wọ́n pè bẹ́ẹ̀ àtìláfà yóò tẹlifù
mutilif. amma salafiyatu wa hiya al-manhaju al-wahid al-mawjud fi al-alam al-islami kulli. tó bá ti fẹ́ dára ẹ̀ láàmú ojú ọ̀nà tó tẹ̀lé àtàwọn àfa tó tẹ̀lé tí ojú ọ̀nà òfin ní dàrú mọ́ lọ́wọ́ òun náà ni àwọn àfa sàlàfíà. hadha huwa al-haqqul wahid. òdodo ọ̀rọ̀ mọ́sán yẹn o la ya'ni bi anna as-salafiyyin ma'sumun kò ní túmọ̀ yí pé individual wọn màláìkà ni wọ́n o yí pé wọ́n pé pátápátá kò sí mistake irọ́ o kullu bani adam khata' ó lè ṣe mistake tọ́wọ́ sí mistake ẹ gba sójú ọ̀nà padà ẹ pèsè àkèsí tí o bá gbọ́ mistake tó ṣe yẹn yìí ò ní mọ́mọ́ ti yín torí wọn rán sí yín tani wọn rán sí yín jama anabi wa Muhammad sallallahu alaihi wa sallam. wa amma salafiyatu ma'suma àmọ́ ojú ọ̀nà yẹn ojú ọ̀nà tá a sọ kúrò nínú wọ́nranwọ̀nran ni ló ti jẹ́ pé àwọn tí wọ́n ń pera wọn ní òun náà ṣe súnà sẹ́rí wọ́n máa ní ẹ́tírẹ́dì àwọn salafiyun lẹ́mìí lọ́tọ̀ nítorí pé wọn ò gbà wọ́n láàyè láti ìkìkúkì bọ́nú ẹ̀sìn ọlọ́run wọ́n gbà wọ́n láàyè àwọn àádùn lé kálukú lọ́rùn ni tí n bá ṣe mistake pè mí sákèsí àmọ́ ojú ọ̀nà tá a fẹ́ mọ̀ tán yẹn kò sí mistake mẹ́ẹ̀ àbí táwọn bá ṣe mistake. abẹ́lẹ́ ọ̀gọ́ lọ́mọ́sá ṣàánú ẹni kọ̀ọ̀kan wa ẹni tó jẹ́ sunni òsì tó burú kọ́ lọ lè kí alùbídà àbí àmọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ni ọba lọ ipe ẹ̀sìn tí ń ṣe yẹn kó ṣe kí ni kó fi sílẹ̀ kì í ṣe pé wọ́n wà fún ní ìkàrà rẹ̀ ipe tí ń ṣe ẹ̀ náà lójú ọ̀nà kó máa bá a lọ wọn náà wà nú àwọn tí ó rojọ́ ń jọ àlìkìyàmà nínú àwọn tó ṣì lọ́nà ẹ̀yọ́ màyá mi àwọn tó ti wá kú náà àwọn bàbá Sufi tí wọ́n ti lọ kí ni ìdájọ́ wọn kí ni ìdájọ́ wọn ìwọ náà mà dájọ́ wọn àwọn ò ní fẹ́ sọ ṣé kémi ọ sọ àwọn tó kú lórí Sufi tí wọ́n sì ní àkídà tí máa ń yọ̀yàn kúrò nínú Islam tí wọ́n sì mà kán tó jáde láyé ipe ọ̀dà wọ́n rí tíra wọ́n gbé wá sí àwọn àfa wọ́n wá takú kí lá pè wọ́n jẹ̀mọ́ ọmọ kí lá pè wọ́n wọ́n mà tún ti ẹnu mọ́ alunar ayá sọ̀kan nínú wọn ò lè sọ nítorí pé ó kù sẹ́dùn kan tó fẹ́ kú ọmọ tó kọjá láàrin wọn àtọ́lọ́ láàrin ó kù sẹ́dùn kan tó fẹ́ jáde láyé oyé kí lẹ́wọ̀n tó kọjá láàrin wọn àtọ́lọ́ kò tí ì ní màláíkà kú o ọkàn ní ọlọ́run túbùtù ilá ìrọ́bì ní túbùtù lè máa fà á lìtù àwọn ọmọ akùlìtù ọ̀kan ní àwọn àgbà wọn Tìjàníyà wí àlẹ́ sọ bọ́yọ̀ tó túbá kí màláíkà kú tó dé kò ní jẹ́ adájọ́ lérí ẹ̀ àmọ́ àmọ́ sọ gbogbo ẹni tó bá kú lérí àwọn àdìọ́kàn báyìí tí ń sọ̀yẹ̀ di kèfèrí ọmọ kínní ọmọ náà akàsọ generally àmọ́ tí ó sọ wípé òun dọ́lọ́ ọlọ́run dòun yẹn táwọn náà fi jáde láyé láwọn kọ̀ndẹ́mù ẹ̀mọ́ lẹ́nu pípọ̀dà àmọ́ àmọ́ sọ pé oyè ọmọ ìyá mi àmọ́ sọ pé ọ̀rọ̀ yẹ ọ̀rọ̀ kèfèrí ni tó bá túbá lérí ẹ̀ oyè ọlọ́run fèrèjì tí ò bá túbá lérí ẹ̀ yọ wọ̀ náà lọ mọ́ bísí ti àárín yẹn kọ́dà àwọn àfáà àti tiwa àtàwọn àfáà súnà tí wọ́n ti lọ àtàwọn sàhábà tí ẹ̀rí ò wá lérí ẹ̀ yìí pé ọmọ àlìjẹ́ndà ni wọ́n á máa tọrọ àdúrà fún wọn bí kọ́ lọ́wọ́ bá kó sí wọn lọ́mọ àlìjẹ́ndà tó ẹni tó mọ̀ yìí pé àkídà yìí àkídà yìí ń sọ̀yàn di kèfèrí ó sì pèpè síbẹ̀ fá títí tó fi jáde láyé tó bá kú àní ṣàdúrà fún àní kírun sí la torí níta màámà nìyẹn níta ṣe kí ni níta màámà tí máa ń ṣe nìyẹn. níparí ọ̀rọ̀ mi gbogbo tí ń ṣẹlẹ̀ nílé ayé ìdàrúdàpọ̀ yìí àdébìtì ni yóò máa ṣẹlẹ̀ dàrúdàpọ̀ ẹ̀sìn wọn máa ṣẹlẹ̀ pẹ̀lú àìmọ̀kan dàrúdàpọ̀ ẹ̀sìn wọn máa ṣẹlẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń wá ayé láàrin wa ẹsẹ̀ wọn ní dúró jọ̀nà wọ́n mọ̀ sákàkì torí ayé ti ṣe kí ni ti ń wá dàrúdàpọ̀ yóò máa ṣẹlẹ̀ torí àwọn onífẹ̀ẹ́ nu àwọn mọ̀ àwọn ní àwọn ò ṣe kí ni àwọn ò ṣe
dàrúdàpọ̀ yóò máa ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn du'atu ala abwabi nar Ànábì láwọn kan bẹ tó bá dìgbà yáyé olùpèpè làwọn náà o àmọ́ wọ́n dùn ó ní etí bèbè iná wọ́n máa wá pe àwọn èèyàn sínú iná àwọn tí wọ́n ń pè wọ́n rò pé wọ́n ń pè àwọn làlìjánà ẹgbẹ́ tó sọ pé ní tí sẹ́wù sọ lọ́rọ̀ ẹ̀fàdí sílẹ̀jọ́ sẹ́wù sọ̀rọ̀ ẹ̀ ń sọ pé ayé alukóránù sọ sẹ́yìn mọ́ kóránù tó ní ìyẹn ti sáyìn ọ̀kan jọ ni wọ́n ní tí bàbá bá wọ ná iná tí bàbá fẹ́ wọ̀ òun náà máa wọ bẹ̀ iná gáàsì ló gbé iná àrò sọ ó lè wọ ná gáàsì jama ó lè wọ ná àrò ó fún búrẹ́dì ó ti gbà fún bàbá jọ lọ́nlọ́ kọ́lọ́n sọ níbi aburú bẹ́ẹ̀ Ànábì ní fàyín náà wọ́n yà iṣu mi kọ́ Ànábì ní ẹni tẹ́mi rẹ̀ bá gùn nínú yín fasayara ikhtilafan kathira ibi tí mo fẹ́ parí ọ̀rọ̀ mi sí ni ẹ rí ìyapa tí ó pọ̀ rẹpẹtẹ lérí ilẹ̀ lérí ọ̀rọ̀ ẹ̀sìn ni o tẹ́ ẹ̀ ní mọ̀ yìí tẹ́ ṣe kí ni tẹ́ ẹ ṣe Ànábì ní fa alaykum bí sunnati èyí tẹ́mi bá ṣe ní kẹ́ ṣe o sunna mi ní kẹ́ ṣe kí ni kẹ́ ṣe wa sunnati al-khulafa'i rashidina al-mahdiyina min ba'di àti sunna àwọn sahaba àwọn mùsùlùmí tó dúró déédéé kí ni abúlábùrà àbá sí pé kí ló pè wọ́n ahlu sunnati wal jamaa àwọn tí wọ́n ń ṣe sufi tó ń sàdádálẹ̀ kí ni àfa abúlábùrà àbá sí pé wọ́n ahlul bidah bí ó ṣe wá rí títí ayé náà nìyẹn gbogbo ẹni máa ti ń tẹ̀lé sunna nabi òun náà wọ́n pè ní ahlu sunna ẹni máa ti ń tẹ̀lé ìlànà sahaba òun náà ni wọ́n pè ní ahlul jamaa tọ́ba wọn fẹ́ pa méjì papọ̀ yóò wá di ahlu sunnati wal jamaa ànábì sì ni ẹ tẹ̀lé sunna ẹ tẹ̀lé àwọn sahaba àwọn oníbídíà ni wọ́n máa ń sọ pé ahlu sunna tẹ̀ ń jẹ́ yẹ gan-an kò sí lásìkò ànábì mo ní sufi lọ́wọ́ lásìkò ànábì àbí yóò bá dákẹ́ nígbà tó ẹni tí ń pèrè ní sunna náà máa tún wá ń lo ọ̀rọ̀ yẹn fún ahlu sunna àjẹ́ pé nǹkan ti bàjẹ́ àwọn abẹ́lẹ́ wọn bá fún ọba aláàánú tó bá jẹ́ pé ayé náà ní bá wá kọ́lọ̀ dèdè fún láyé òun kọ́mọ̀ bá wọná kọ́mọ̀ bá dànkarú máa wọn mẹ́ lọ́wọ́ àti gbogbo àwọn ọmọlẹ́gẹ́ àti gbogbo àwọn jàmáà àti gbogbo àwọn kíni àwọn mùsùlùmí tí wọ́n dá kama tó bá jẹ́ pé ipò náà ní bá wá kọ́lọ̀ wà dèdè fún nípò náà kọ́mọ̀ dá yẹrú eléré àfa ni wọ́n tún pè eléré àwọn àfa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ jẹ́ àdé súnà mú o ọ̀kan náà lójú ọ̀nà o súnà ònìkan náà lójú ọ̀nà tọ́bárí dáadáa kan tó wà nínú ọ̀dọ̀ àwọn Sufi bóyá bàbá yẹn máa ń tọrẹ bàbá yẹn ìmọ̀ ń gbàlejò bàbá yẹn ìmọ̀ ń ṣàánú bàbá yẹn ọlọ́run ló ń sábàbí ìmọ̀ ń ran àwọn yẹn lọ́wọ́ yìí tó ń wá lọ́nu Sufi ó wà nínú súnà àfi kó tó jẹ́ pé aburú tó wà nínú Sufi ò ní bá nínú súnà nídìí bẹ́ẹ̀ gbogbo wa pátá kọ́lọ́mọ́sà sí wọn ní ahlu sunnati wal jamaa àwọn ọmọ wa kó sí ọlọ́run sí wọn ní ahlu sunnati wal jamaa orí kìíní abúlé abáṣe ló sì sọ wá bẹ́ẹ̀ sàábì àgbà àwọn sàábì alamu sahaba ẹni tó nímọ̀ jù ní àwọn sahaba òun ló pè wọ́n sákèsí wípé ahlu sunna lójú wọn ò ní ṣe lójú wọn ò ní dúdú jáde kíyàmà ahlu bídíà ojú wọn dúdú kẹrí látara ìbànújẹ́ tí wọ́n mọ̀ retí ìyà ọlọ́run torí wọ́n ti dá mi ilẹ̀ lẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀dá kan kí ló burú kan pé bàbá ẹlẹ́ran ní bàbá ẹlẹ́ran nígbà tí ń ta kíni nígbà tí ń tẹ̀ra oye ìyá ẹlẹ́ja kí ló burú kan pé ní ẹlẹ́ja nígbà tí ń ṣe kíni nígbà tí ń tẹja kí ni problem rẹ ìyá ń ṣe súnà ó ní ó ń súnà lòun kí ni problem ẹni tó ṣe bídíà náà kò náà ní alù bídíà ẹni bá ṣe súnà pé ní alù súnà kọ́lọ̀ wọn láàánú ẹ̀ kọ́lọ̀ mọ́ yọ wá kó ní ojú ọ̀nà anábọ̀ Muhammad àtọ́bìnrin wa àtọkùnrin wa kọ́lọ̀ fi súnà náà yé wa jù báyìí lọ kọ́lọ̀ fẹsẹ̀ wa múlẹ̀ jù báyìí lọ kọ́lọ̀ wọn bá aláàkọ́ wá já sí pẹ́pẹ́ káṣe ká tó fi lé àwọn ọmọ lọ́wọ́ kọ́lọ̀ já ba kú bẹ́ẹ̀ kọ́lọ̀ fún alẹ́mígún àti àláfíà ara kọ́lọ̀ sọ wá lọ́mọ àlìjánná kó já bá nábì wọlé ọlá kọ́lọ̀ já bá nábì wọlé ọlá subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب